If you flag my show, kò ṣe nǹkan kan lára tèmi. Do you understand me? If you flag this show, go ahead. I won't stop talking the truth. Do you understand me? Go ahead and flag this show. I don't care. Òtítọ́ ọ̀rọ̀ láyé ò fẹ́ gbọ́, òun náà láyé ṣe dojúrú. Ó ní, I know. Ẹ̀yin tí ẹ mọ òtítọ́ tẹ̀ ṣe òtítọ́ tẹ̀ ń parọ́ mọ́ ẹ̀mí mímọ́ lórí pẹpẹ yín ti laná. I'm back to speak to all those ministers of God tí wọ́n mọ òtítọ́ tí wọ́n sọ tẹ̀ ń ṣèké nítorí tẹ́ máa jẹ. Ìwé ìjọba ọ̀run ẹlòmíì ó ti ya. So stop doing what is wrong. Kẹ́ ẹ rò pọ̀ lọ́hùn kọ́ ló ń sọ̀rọ̀. Ẹ mọ òtítọ́ ṣùgbọ́n ẹ lè sọ. Mi ò fẹ́ ká yé rí tèmi rò, mi ì fẹ́ ká sọ pé èmi ni mo sọ bẹ́ẹ̀. Tá bá sọ pé wọ́n ló sọ bẹ́ẹ̀, tọ́lọ́run bá máa kí ẹ̀ fún ẹ ńkọ́. You are not ready to say the truth. Ẹni tí gbogbo àwọn tí wọ́n jáde ẹ̀sìn tí wọ́n ní báyìí ló ṣe rí. Ẹni tó lórin yìí ò jàǹpátá. Kò wọ́ọ̀rì ara ẹ̀. Ṣùgbọ́n ẹnu wọn lọ́lọ́run ti gbé orin yìí jáde. Ṣùgbọ́n àwọn èèyàn dìde fún Yínká aláṣeyọrí nítorí pé ẹnu ẹ̀ ní Ọlọ́run ti polongo orin yìí sí ayé. Bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kí Yínká aláṣeyọrí rẹra rẹ̀ sílẹ̀ tó láti má sọ̀rọ̀. Ṣùgbọ́n Yínká ò mọ ẹ̀tọ́, ó mọ òtítọ́. Ẹ̀yin tí ẹ mọ̀ ẹ sọ fún pé kó ṣòótọ́ torí Ọlọ́run ò fèké o. Mi need láti explain ara mi fún ẹnikẹ́ni. I don't need to explain myself. Wọ́n tẹ́ ẹ mọ òtítọ́ tẹ́ ẹ sọ. Àkọọ́lẹ̀ rẹ̀ wà àwọn kọ́lẹ̀ fún yín. Bíbélì wípé bí ìwọ bá ṣe rere ara kì í àyà ọbí. Àìṣe rere ọ̀pọ̀ ni ò jẹ́ kẹ́lòmíì ò ganu yín. Wọ́n gbórúkọ yín láàárọ̀ ó tán fún yín lọ́sàn-án nítorí pé kí ni? Ẹ ti mú èké mọ́, ẹ ti dá gbogbo ẹ̀ pọ̀. Ẹ ti fọ́pọ̀ mọ́yọ̀, ẹ ṣèké mọ́. It's high time for Mama Tolu Adelegan. Àǹtí ẹ̀yin náà jáde kẹ́ sọ̀rọ̀. Ẹ má bu ẹnikẹ́ni, ẹ má ṣàtakò, ẹ má sọ̀rọ̀ ìṣọ̀tẹ̀ sí ẹnikẹ́ni. Olúwa ló fún mi lórí yìí ní ọdún báyìí, báyìí ló ṣe rí. Ó ti tán, kẹfì tó kù lẹ́fọ́ lọ́nkọ́lọ́ ń gbè yín níjà. Kò sí èèyàn kankan tó ń bá Adéyínká aláṣeyọrí jà náà. Ọmọ ni ó jẹ́ sí mi o. Mi ò ní ọ̀tá rẹ̀, mi ò lólódì rẹ̀ rárá o. Ọmọládé Yínká jẹ́ sí mi. Flourish. Ọmọ mi ni. Mo dá àwọn èèyàn mi mọ̀. Ọmọ ló jẹ́ sí mi o. Mi ní olódì ọmọ lọ́mọ o. Ṣùgbọ́n àwọn tó kọrin yìí, ọ̀tọ̀ lẹni tó kọ orin yìí. Àǹtí Tolu Adelegan ló kọrin yìí jáde. Ẹnu Adéyínká aláṣeyọrí lórí yìí ti lọ káàkiri àgbáyé. Ẹ má wàá sọ di ọ̀tẹ̀, ẹ má jẹ́ ká sọ dọ̀tẹ̀ mọ́ra wa lọ́wọ́. Because mo rí i pé àǹtí Tọ́pẹ́ Àlàbí ti sọ, ó ti sọ orin yìí di ọ̀tẹ̀. Bí à ń torí ọmọbìnrin yẹn ń dìde. Má ṣe bẹ́ẹ̀, mi ò láìkì àǹtí. Ẹ jáwọ́ mi ò láìkì ọ̀tẹ̀. Ẹ jọ, ẹ̀yin lẹ máa jẹ́ káwọn ọmọ yìí bú yín pé àkùkọ gàgàrà ni yín. Ẹ fẹ́ káwọn ọmọ kéékèèké. Mi ò láìkì ẹ̀. Ìwà ọ̀tẹ̀ náà ń pè bẹ́ẹ̀ àǹtí, ẹ má ṣe bẹ́ẹ̀. Kò dáa. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ọ̀rọ̀ burúkú ni, kò dáa. Ṣé rí bí àwọn èèyàn ṣe ń gbé káàkiri báyìí? Àkọ́kọ́ ẹ máa jára wọ ara yín. Ẹ ṣe jàre bro Gbẹ́ngà Ṣáde. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní déètì ọjọ́. Mo ti ń wá bí mo ṣe máa connect mọ́ BBC. Mi ò mọ bí tí àǹtí Tolu Adelegan lọ. Mi ò mọ bí àwọn ń gbọ́ mi. Àmọ́ tí ń wá means. Mo ti ń wá means bí mo ṣe máa connect. Bro Gbẹ́ngà Ṣáde ẹ jọ̀ọ́ ẹ bá wa wá means bá ṣe lè connect mọ́ BBC. It's high time kí Ọlọ́run gbé àǹtí Tolu Adelegan náà dìde. Lóòótọ́ ayé mọ̀ wọ́n mọ̀ wọ́n ṣùgbọ́n wọn àmẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. So mo ń wá àwọn, mo ti pé
mo ti mẹ́sẹ̀jì màmá Adébímpé aláṣọ àdúrà ní Dublin. Mo sọ fún wọn pé mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Mi ìfẹ́ sọ̀rọ̀ kankan ju ọ̀rọ̀ àti Tolú lọ, mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Àwọn blogger gidi nìyẹn tí wọ́n mọ̀ mí dáadáa. Mi ò ń jáde fún rubbish. Èmi ò ń ṣe no, I don't come out for rubbish. I am not mi ń gbé ẹnikẹ́ni níjà, kò sí èèyàn kan tó lè gbé ẹnikẹ́ni níjà. Ọlọ́run nìkan ló lè gbé wa níjà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan ló lè gbé wa níjà. Ọlọ́run nìkan ló dẹ̀ jó lóòótọ́. Èmi àti yín máa sọ̀rọ̀ bro Gbénga. A máa sọ̀rọ̀. Tí máa yẹ tó ń sì mo fẹ́ bí sì díẹ̀ bọ̀, máa bá yín sọ̀rọ̀ later. Ọlọ́run ló gbé Adéyínká aláṣeyọrí dìde. Má ṣe tánà díẹ̀, mi ò láìkì ẹ̀. Mi ò fẹ́kẹ̀, mi ò láìkì ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè, ẹ má ṣèké pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó ń bọ̀ lẹ́yìn yín. Ọlọ́run ò fẹ́kẹ̀, mi ò láìkì bẹ́ẹ̀ yẹn olórin tẹ́ ti ga iṣẹ́ ń ṣe. Mi ò láìkì ẹ̀. Ẹ má condemn àwọn ọmọ ọlọ́mọ kò dáa. Ibì kan ni gbogbo wa ń lọ. Ṣé sí ọ̀run lẹ̀ ń ṣe báyìí? Ṣé sí ọ̀run lẹ̀ ń ṣe? Àwọn blogger ti ń gbé. Mo rí pé àwọn Adébímpé aláṣọ àdúrà ti ń pín owó nítorí pé wọ́n support Adéyínká aláṣẹ. Ó wà òkè, mo láìkí mọ́ ye ṣe. Kọ́lọ́run bá fún mi lórí ọ̀fẹ́, èmi náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo need àwọn supporters. We need to let Mama Tolu Adelegan. A nílò láti sọ̀rọ̀ kíákíá o. We need to talk. Àkọ́kọ́, ẹ gbé orin yìí fún àwọn tó máa ń ṣe link. Kí wọ́n ṣe link ẹ̀. Tá a bá rí mákẹ́tà ń bí tó ṣe tán, a fẹ́ mákẹ́tì orin yẹn ìkéde ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run lẹ́nìkan máa lò fún ẹ. Mo lè má jẹ́ nǹkan kan lójú yín o, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó Olúwa bá iṣẹ́ rẹ̀ dé láyé mi. Yeah. Bẹ́ẹ̀ni, we have to do something concerning Mama Tolu Adelegan too. We need to do something about her too. Ọlọ́run ti gbé orin yìí jáde lẹ́nu wọn. Ṣùgbọ́n ó fi àdúrà kún Adéyínká lé láti kọ orin gbogbo ayé dẹ̀ gbà. Ó wà òkè. Ṣùgbọ́n ṣé ẹ rò wípé ẹni tó lórin yìí gangan náà ó yẹ kó jẹun, ó yẹ kó jèrè nínú orin yìí? Èmi ò láìkì ọ̀tẹ̀, mi ò láìkì ẹ̀. Torí èmi ò ṣe lọ́rẹ̀ẹ́ o. O lè má láìkì mi, I don't want to know you. I am okay. Níwọ̀n bá ń tọ́lọ tó bá jẹ́ gàrí yìí ni mo pè mí. Olódùmarè ṣàánú mi. Ṣé understand? We need to take up this matter too. Dídákẹ́jẹ́ àti Tolú ló jẹ́ kọ́rọ̀ ìwọ wọlé tó yìí. Kò yẹ kẹ́ dákẹ́, mi ò láìkì ẹ̀. Mo dẹ̀ gbọ́, mo rántí pé mo ti pè yín pé kí ló ń ṣẹlẹ̀. Now, ó yẹ kẹ́yìn náà, ẹ̀yin lẹ ṣiṣẹ́ orin yìí, ó yẹ kẹ́ jọ̀rọ̀ ẹ̀. Ó yẹ kẹ́ jọ̀rọ̀ náà. Ṣé understand? Níwọ̀n nǹkan tí Ọlọ́run bá fún ẹ̀yin èèyàn. Àǹtí Tolú, ká ní mo lè gbé yín wọlé bí mi bá fẹ́ kẹ́ wọlé kẹ́ sọ̀rọ̀ lórí orin yìí. Àwọn èèyàn kan máa ṣiṣẹ́ orin sílẹ̀. Lóòótọ́ ó dáa. Màmá Bọ́lá rẹ kọ́ ló ní o, Àǹtí Tolu Adelegan ló lórí. Mi ò mọ bí tí àǹtí yìí wà báyìí nísìn. Kẹ́ jẹ́ ń tẹ fídíò yín bóde, kẹ́ bóde sí kẹ́ wá sọ̀rọ̀. Come and say something. Let me bring you in. Mo ti àdíyìn ẹjọ́ ẹwọ́ wà ńbẹ̀. Níwájú Ọlọ́run àti èèyàn. Nínú album Màmá Bọ́lá rẹ ni mo ti gbọ́ orin yìí. Mi Tolú ló kọ. Mi ò mọ̀ páwọn ló lórin. Mi ò gbọ́dọ̀ parọ́ fún yín, ṣùgbọ́n mo gbọ́ orin yẹn rí lẹ́nu wọn. Ní Adégbémilé Hall nígbà tó ń ṣe kọ́nsáàtì kan ní ọdún kan gbà kan bẹ́ẹ̀, mo gbọ́ orin yẹn lẹ́nu wọn. Mi ò mọ̀ páwọn ló ní. Gbọ̀ngbà tí mo tún wá tún gbọ́ lọ́dọ̀ Màmá Bọ́lá rẹ, mo ní ọ̀rọ̀ onídùúró mi máa wà lágbára o. Now, kí ló jẹ́ kí ọ̀rọ̀ yìí fẹ́ jáde? Ọ̀fà àṣìṣe ló bá Tọ́pẹ́ Àlàbí, kò ń ṣòun ló sọ̀rọ̀ tó sọ yẹn. Ọ̀fà àṣìṣe ló bá. Wọ́n ta lọ́fà ló fi ṣìṣọ́. Kò mẹ́ni tó ń pè lónídùúró ni. Tó bá mọ tó ń pè lónídùúró, tí n bá sọ̀tàn ayé mi fún, ó máa mọ̀ pé onídùúró ni. Torí nígbà tí ayé mi láti gbé mi yìí kulẹ̀, Olúwa gbé mi dìde. Gbé ìgbà ọ̀ṣẹ́dẹ̀. Olódùmarè bá mi gbé yín dájú bẹ́ẹ̀ ṣe wà yìí lọ.
ọmọkùnrin yìí máa ya gbogbo fídíò mi, kò ní gba £1 lọ́wọ́ mi, á ní kíni, ẹ má wọrí. Ọlọ́run lo Aṣáde Olúgbénga fún mi. Òun ló jẹ́ onígbàkejì gómìnà ìlú wa tá a wà ń bì. Ọlọ́run ló máa yí fún mi. Pẹ̀lú ìrẹ̀lẹ̀ ló dẹ̀ fi ń bá mi ṣe títí dòní. That's why I pick him up in my mind. Òun ló máa ya gbogbo fídíò mi. Kò sí iṣẹ́ tí n bá ṣe. Gbénga Aṣáde ló máa wá tó máa fídíò tá a ṣe gbogbo ẹ̀. Fún rẹ̀ ló tún máa mú sídìí yẹn wá bá mi. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ náà ń pè bẹ́ẹ̀. Ẹni tó lọrin sí màmá ti wọlé ni. Ṣé ti dé? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ma. Mo wà ń bí. Ẹ jẹ́ káwé èèyàn rojú yín dáadáa, mo fẹ́ ká rojú yín dáadáa, ẹ jẹ́ ká rojú yín. Mi ò jáde nítorí anything, mo ti sọ fáwọn èèyàn wa pé I'm not out because of anyone. Mo jáde neutrally bí ẹ̀mí mímọ́ ṣe darí mi ni mo ṣe ń ṣe nǹkan tí mo ṣe lọ́wọ́ ẹ̀ dẹ̀ mọ̀ mí dáadáa. I am out on my own. I'm not out for anyone. Now, ìdí tí mo fi sọ pé kẹ́ ẹ gbé ojú yín jáde ni wípé òru àná bíi ọwọ́ aago kan ni mo rí post yẹn tí Àtitọ́pẹ́ ní Onídùúró mi kíní kan, ó ní ẹ̀mí mímọ́ ní kò ń gbẹnu òun sọ̀hún kíní kankan. Bó ṣe ń sọ lolúwa sọ fún mi pé irọ́ ló ń pa, ẹ̀mí mímọ́ kọ́ ló sọ fún. Ọ̀tẹ̀ ló fẹ́ ṣe. Ó ti ní nǹkan kan tó ń rí nípa Adéyínká Aláṣeyọrí ló ṣe jáde, ló ṣe sọrú nǹkan kan tó sọ yẹn. Ọlọ́run ò dẹ̀ fẹ́ kí Ọlọ́run ò fọ́tẹ̀. Now, mi ní business pẹ̀lú Yínká Aláṣeyọrí. I don't have business with her. I only have business with you. This song, Onídùúró Mi ẹ ṣé. Nínú rẹ́kọ̀dù yín ló ti jáde, which is ìkéde ẹlẹ́ẹ̀kejì, am I right? Yes, ma. Inú ìkéde ẹlẹ́ẹ̀kejì ni orin yìí ti jáde. Tó jẹ́ Onídùúró Mi ẹ ṣé o. Mo gbọ́ dáadáa. Tí n bá gbọ́ mi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀. Tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa kún. Tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa sì kún. Wọ́n á ti máa sọ̀rọ̀. Tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa sì kún. Onídùúró mi ẹ ṣé o. Now, orin yín tẹ́ ẹ kọ jáde yìí ló gbé Adéyínká Aláṣeyọrí jáde sígboro. Ó ní orin kan tí ọmọkùnrin kan náà kọ ní Kaduna. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Orin ẹ̀yin méjì yìí ló gbé jáde sí gbangba. Now, Ọlọ́run fẹ́ kó jẹ́ pé orin yìí ló máa gbé jáde ni. Ọmọ yín ni Adéyínká Aláṣeyọrí. Ṣùgbọ́n kò dáa ká gba ọ̀nà ẹ̀bùrú láti lo nǹkan ní nǹkan láì gbàṣẹ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ò kékeré. Okay. Wọ́n pè yín padà tí bá. Ó yẹ kí àwọn olórin ẹ̀mí ká máa ṣèwádìí orin tá a máa kọ. Ṣọ́lọ́run ló fún ẹ lórin, ìwọ kọ́ ló ní. Bọ̀ tó gbé jáde, Ọlọ́run fi ẹnu ẹ, ó fi ṣàṣẹ orin yẹn dẹ̀ jáde sí gbangba. Kò sí big deal. Now, hello, Olúwayọ̀mí Deborah, mi ò ní issue pẹ̀lú Yínká, please. Mi ò ní issue, ẹ jẹ́ má pè mí, mi ò ní gbé o. I am a very strict and disciplined woman. Ṣùgbọ́n Olúwayọ̀mí Deborah, mi ò ní issue pẹ̀lú Yínká. Mi rò pé mo sọ̀rọ̀ Yínká láì dáńbé. Okay, ẹ ti ready lọ́la. Now, ìdí tí mo fi ní kí Gbénga a máa sọ̀rọ̀ tá a bá ṣe tán sìn. Ìdí tí mo fi ní kí a rí ojú màmá Tolú ni wípé it's time for her to go to limelight. Ọlọ́run ló ń gbé èèyàn pé èèyàn náà lèèyàn máa lò. Èyí tẹ máa ń pòwe pé àtẹnìkan bá kẹ́ni ẹ̀ Ọlọ́run àtẹrọ̀gẹ́ yé pòwe yẹn mọ́. Nígbà téèyàn tẹ́ ẹni fún ẹ, ṣó o sùn sí dáadáa? Ṣó o sọ pé ẹni tó tẹ́ fún ẹ yẹn dọ̀tí? Ẹ má jẹ́ ká ṣèpè, mi ò láìkí irọ́, mi ò fèké, Ọlọ́run ò fèké. Ṣọ́rọ̀ mi yé yín. Now, Mọ́mì Tolú,
Orin yìí ẹ jẹ́ ká pe àwọn BBC. Yes, ma. Ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ọdún tí Ọlọ́run fún yín. Bàbá ní kí n fún yín láyè kẹ́yìn náà sọ̀rọ̀ ńsìn. Mo máa fún yín láyè. Now, táwọn BBC tó wá, àwọn bloggers táwa náà bá mọ̀, we will connect to them. You deserve an accolade. You understand me? Yes, ma. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè lò fún wa. Ọlọ́run ń lo àwọn èèyàn fún mi náà. Ṣùgbọ́n mi ò ń ṣàfibí ṣólóore. Now, ìdí tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí ni wípé ẹgbẹ́ ìrìn Adéyínká aláṣeyọrí bí ọ̀tá yín màmí. Ọmọ yín ni o. Ọmọ yín dáadáa ni. Ṣé ọ̀rọ̀ mi yé yín mà? Ọmọ yín ni. Ṣùgbọ́n òkè tó ti fẹ́ lọ bọ orin yẹn jẹ́ ni ò dáa. Wọ́n ti ẹ̀ ní ìṣe. Kò dẹ̀ lè wọ̀. Àsìkò tó fún ẹ̀yin náà láti dìde tàn ju bẹ́ẹ̀ ṣe tàn tẹ́lẹ̀ lọ. Now, mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí orin yìí. Ọdún wo ni Olúwa fún yín? Nígbà wo ló jáde síta? Níbi tí ẹ ti kọ́, nígbà àkọ́kọ́ tí ẹ kọ́, àwọn olórin àgbáyé wo ló wà ń bẹ̀? Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní online. Mo dẹ̀ ń fi àsìkò yìí kí wòlíì obìnrin. Màmá ìtànná ògo ayérayé. Àdúrà mi ni wípé bí Kristi ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè. Gbogbo ipá àti agbára òkùnkùn lórí orin Onídùúró mi ẹ ṣé. Ọlọ́run yóò bà á jẹ́. Àmín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé yín. Ẹ yà mí lẹ́nu gan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tó ti ń jáde láti àná ní ilé sùn. Wọ́n fẹ́ pè mí, wọ́n pè mí wọ àárọ̀ yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò ń ṣèmí náà. Ṣé ẹ rí orin yìí? Onídùúró mi ẹ ṣé o. Onídùúró mi ẹ ṣé o. Bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. Bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa kùn. Onídùúró mi ẹ ṣé o. Nínú ìrìn àjò mi ó dúró. Nígbà tí ìṣòro dé ó dúró. Ohun ńlá látìlẹ́yìn ó dúró. Ayérayé bàbá mi ẹ ṣé ó dúró. Torí pé bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa sọ̀rọ̀. Bó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti máa kùn. Kìnìún ẹ̀yà Júdà mo dúpẹ́ o. Orin yìí 2014 ni Ọlọ́run fún mi. Mo ń kojú àwọn ìṣòro kan ní ọdún náà lọ́hùn. Ṣùgbọ́n nígbà tí kó tó di wípé a lọ fún program praise concert a máa ń ṣe lọ́dọọdún. Mo pe àwọn ọmọ mi. Ó yá o. Ìlú báyìí wo orin kan mo sáré and practice náà ní òru ọjọ́ yẹn ni ó kù bí ọjọ́ mẹ́ta. Orin yẹn dẹ̀ wá. Mo ní ó yá. But nobody recorded that song. Mo wá sọ fún àwọn, wọ́n ní mọ́mì, wọ́n ní ọ̀tọ̀ ni orin tí ẹ sọ pé náà fún mi báyìí. Ọ̀tọ̀ lélẹ̀ ìtọ́lọ́run á tún fún yín tẹ́ bá dé orí stage. Ṣùgbọ́n ní ìgbà tí eléyìí tó yà mí lẹ́nu ń bẹ̀. Ní ìgbà tí and it's very unusual. Bí a ṣe ń wọ orí stage bọ́n ṣe pe ẹni tó kàn tí ó fẹ́ kọrin pé ẹni tó ń kọrin lọ́wọ́ bọ́n ṣe ní òkè o. After ẹni tó ń kọrin la máa pe the convener of this program tó máa kọrin. Olúwa wá fún mi ní orin yẹn again. Mo wá sáré tọ ọmọ tó ń lu gángan fún mi. Mo ní ẹ̀ló kọ́lé jọ̀ọ́jọ́ orin yẹn ó tún ti wá o. Onídùúró mo wá sọ pé gẹ́gẹ́gẹ́gẹ́ èmi fúnra mi ni mo sọ ìlú tó máa lù fún. Mo ní ṣé orí bí ìlú mo sọ pé wọn ò gbọ́ rí. Mo ní wọ́n lè má lè jó sí dáadáa. Mo ní sọ bá mi lu àlùjó sí kó kàn lu gẹ́gẹ́gẹ́gẹ́. Mo wá sọ fún bẹ́ẹ̀. Àwọn ọmọ yẹn ti ẹ̀ ń bínú pé kì í ṣe pé ká tún dé stage kọ́lọ̀ tún fún yín lórin míì. Ọmọ mi kan wá wà lọ́dọ̀ mi, òun ló ṣà ń sọ orin yẹn sí mi létí. Èmi gan bí mo dẹ̀ ṣe mo kọrin yẹn lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta lórin òun gan tó ṣẹ̀ wá yé mi dáadáa. Adẹ̀jó ní 2014 and to the glory of God mo rò pé màmá Ṣìlò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí
ó wà ní gbọ̀ngàn náà ní ọjọ́ náà. Màmá Dr. Bisi Aláwìyé aya àlùkò wọ́n wà ńbẹ̀ ní ọjọ́ náà. Dr. Dáre Melody wọ́n wà níbẹ̀ ní ọjọ́ náà. Màmá Ẹ̀rùrẹ́ tó ń bà wọ́n wà ńbẹ̀ ní ọjọ́ náà. Màmá Ṣẹ̀tọ́, màmá Governor of Goma in Ondo State, gbogbo wọn ló wà ńbẹ̀ ní ọjọ́ náà tí a dẹ̀ ṣe orin yẹn dẹ̀ dára. Nígbà tí ó wá di 2016, early 2016, mo ti ta live yẹn o. So mo wá ní pé okay o, let me release my album. Ni mo dẹ̀ ṣe iṣẹ́ yẹn. And that year, I did my 50th birthday. So I wá lo album yẹn. Mo dẹ̀ wá pe Ṣọlá lórí gángan. Mo wá pè wá sílé mi pé ó yá wá assist mi kájọ ṣe orin torí mi ò ráyè yẹ kí n lọ Ìbàdàn kí n lọ ṣe. Mo ní ẹ jẹ́ n ṣe l'Ákúrẹ́ jàre. Mo wá pe Ṣọlá. Mo ní ó yá mo dẹ̀ ṣe àwọn kankan sílẹ̀. Ó yá kí ni ká fi sí kí ni ká yọ kúrò. Mo dẹ̀ release album yẹn. Ṣùgbọ́n eléyìí tó yà mí lẹ́nu ńbẹ̀ ni wípé ní ìgbà tí mo fẹ́ gbé iṣẹ́ yẹn síta, mo ní pé Oniduro Mi ẹ ṣé ni mo fẹ́ fi sí. But God said ìkéde ẹ̀kejì ni title orin yẹn. Mo lọ ṣe jacket kan, mo san 28,000 naira fún jacket yẹn. Mo kọ Oniduro Mi ẹ ṣé yẹn sí. Ṣùgbọ́n wọ́n ṣe album yẹn bẹ́ẹ̀ ni pé 2,000 ni mo san. Inú bí mi, Olúwa wá bá mi sọ̀rọ̀ wípé ṣe bóun sọ fún mi wípé ìkéde ẹ̀kejì ni kí n fi ṣe title album mi. And this Oniduro Mi ẹ ṣé, if not because of the time, kí n kàn play just 2 minutes níbẹ̀. Ó wà níbí. Only second track of that album. Then ṣe ara wọn BBC, they have called me in the morning. A dẹ̀ ti ṣe interview pẹ̀lú wọn. Ó dẹ̀ máa jáde lálẹ́ ìgbàlẹ̀ lẹ́yìn. So mo ń play ẹ̀bẹ̀ yẹn mà. Ṣé ẹ̀ ń gbọ́ lọ́hùn? Oniduro mi ẹ ṣé o. Oniduro mi ẹ ṣé o. Ó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Ó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Oniduro mi ẹ ṣé. Oniduro mi ẹ ṣé. Oniduro mi ẹ ṣé. Ó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Ó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Oniduro mi ẹ ṣé. Ayérayé nínú àwọn ọ̀run ẹ ṣé o bàbá. Ó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Má tẹ̀rẹ̀ dà ìsìnkú mi o. Ó máa lágbára tó bá tẹ̀rẹ̀ dà ìsìnkú. I will not have mercy o. Tẹ̀rẹ̀ jẹ mi o. Má tẹ̀rẹ̀ náà jẹ mi o. Oniduro mi ẹ ṣé. Ó wá rí fún ọ. Ó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Ó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Ẹ jẹ́ dáadáa o. BBC nìkan kọ́ ló máa gbé. Ó gba àwọn blogger ọ̀rẹ́ mi ní Dublin ni màá pè. Ẹ dáràn. Inú ìrìn àjò bí nígbà mo ń gbàdúrà. Nígbà tí díẹ̀ kó jáwọ́ nú ọ̀tẹ̀. Wọ́n máa kó owó mi. Ọ̀pọ̀ náà kó nú ọ̀tẹ̀. Ẹyẹ ètè mọ́. Ẹ̀yin olórin ẹ̀mí ẹ jáwọ́ nú ètè. Ẹ sùn òótọ́. lórí gbogbo ẹgbẹ́ ayọ̀ ní tèmi bàbá ẹ ṣé. Bó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Bó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Ó lórí ayé mi mo dúpẹ́ o. Oniduro mi ẹ ṣé. Oniduro mi ẹ ṣé. Bó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Bó bá jẹ́ ènìyàn ló dúró ní àti máa sọ̀rọ̀. Oniduro mi ẹ ṣé. Bàbá òṣùbà rere o. Bàbá jọ̀wọ́ gbà á lọ́wọ́ mi. Amen. Yes, ma. God bless you, ma. So, mi ò bá. Ma. Mi ò bá Yínká Aláṣeyọrí. Mi ò bá jà rárá. Mo rò pé ní May last year
tá a wà ní pandemic ni àwọn èèyàn pè mí pé orin yìí àwọn kan ẹnìkan mà sọ pé òun ló ń ṣe ta ni. And I called some people tí wọ́n mọ̀ tí wọ́n close mọ́. Ó lè ní ẹ bá ń bá sọ̀rọ̀ òun kọ́ ló lórin yẹn ó lè kọ anybody can sing tó bá like orin ó lè kọ but kò ń ṣe pé kò ní pé Ọlọ́run fún ẹ lórin tí mo ti ń kọ láti 2014 tí mo bẹ̀ ṣe sí 2 different albums. Mo ní sọ mo ní ẹni tó bá dẹ̀ listen sí gbogbo albums mi wọ́n á rí i pé mi ò kì í kọrin olórin inú Bíbélì. I take my music from the Bible. So mo á sọ fún wọn pé ọmọ kan wá wò pé ọmọ yẹn pé ọmọdé ni just let me leave her pé Ọlọ́run á dì í mú and I didn't see anything since then. But until yesterday lálẹ́ mo ti ẹ̀ ń ṣe live video torí mo wà nínú àwẹ̀ àti àdúrà 71 days àná ẹni the 12th day mo wà nínú program ṣáà rí pé kọ́ọ̀lù ń wọlé sórí the other phone what's happening mo ṣáà rí pé mo wà nílé àwọn ọmọ mi gbogbo wà nílé bí mo ṣe wá parí program yẹn náà ní kọ́ọ̀lù mi tó tún wọlé bí kọ́ọ̀lù yẹn dẹ̀ ṣe wọlé mo wá ní what's happening náà wá ṣàlàyé pé wọ́n wá send nǹkan tí Tọ́pẹ́ Àlàbí tó ṣe wọ́n wá send ẹ̀ sí mi Sister Tọ́pẹ́ she's the least expected tí mo rò pé ó yẹ kó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mo ní if even at all tó bá tiẹ̀ jẹ́ Yínká ló ṣe orin yẹn ṣé ó lẹ́tọ̀ọ́ láti bring ọmọ yẹn down at least ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń gòkè pé kò ní ẹ̀tọ́ láti dá ọmọ yẹn láti jákulẹ̀. So and to the glory of God èmi náà ti take step mo ti take step concerning this matter because God gave me that song mo dẹ̀ ti ń kọrin yẹn Ọlọ́run dẹ̀ ti ń gba gbogbo ògo so tí má ṣe pé bíi pé mo ní àwọn àdúrà kan mo dẹ̀ mọ̀ pé ṣe rí àdúrà máa ń gbà Ọlọ́run tó sọ wípé ìkéde ẹ̀kejì ni ṣe é mọ̀ wípé ó ní ohun tó fẹ́ mú jáde inú ẹ̀ pé ìkéde ẹ̀kejì ó wà nínú orin yẹn náà ni àwọn kan pè mí àwọn tó dẹ̀ ti rà àwọn tó ti rà mo ní ìjẹ́ ti ẹ̀ gbọ́ it is the second track of that song inú ẹ̀ ni mo ti kọ́ àti ìbẹ̀rẹ̀ má ti gbé gbá ọpẹ́ mi ò fún bàbá inú ẹ̀ ni mo ti kọ́ gbá ọpẹ́ máa gbé inú ẹ̀ ni mo dẹ̀ ti kọ́ wọ́n yìn ọ́ ju bẹ́ẹ̀ lọ inú ibẹ̀ ni mo ti kọ́ so mo wá sọ fún ọ pé kò ń ṣe pé mo ṣẹ̀ ṣe ni and it's not me at least ẹni tó ṣe rí káàtì àwọn àgbà pé 2016 ni mo gbé síta that is 4 years interval. So I will only beseech everyone that àdẹ̀mọ̀ òótọ́ o mọ Bíbélì sọ wípé ó ní àwa yóò mọ òtítọ́ yóò sì sọ wá dòmìnira. Ó tí mo dẹ̀ wá sọ náà ni wípé Jésù ni onídùúró mi o nítorí pé Jésù yìí nígbà tí Ọlọ́run dá ayé ó rí pé ayé wà ní rúdurùdu ó fẹ́ dá inú ẹ̀ bàjẹ́ nítorí pé ó dá àwọn ènìyàn ó dẹ̀ fẹ́ bà ayé jẹ́ ṣùgbọ́n Ọlọ́run wá rán ọmọ rẹ̀ Jésù dẹ̀ fi ara rẹ̀ sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí onídùúró wa láti wá gba ikú wa kú láti wá tú ayé ṣe láti wá sọ wá di tirẹ̀ gbogbo ẹni tó bá dẹ̀ ti di tirẹ̀ onídùúró onítọ̀hún ni. And that's why I say God, it is my backbone, my benefactor, my pride, my strength, my everything. Èmi ò ní Ọlọ́run mìíràn síbòmíì o èmi ò ní Ọlọ́run nínú òkú èmi ò ní Ọlọ́run inú sàréè èmi ò kí náà ń gba agbára ní anywhere Ọlọ́run nìkan ni agbára mi òun ni ipá mi òun ni gbogbo nǹkan tí mo ní. And that's how I did the interview with the Yoruba kìíní láàárọ̀ yìí. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run fúnra rẹ̀ ló fẹ́ gbé iṣẹ́ ìpadà síta. Mo dẹ̀ mọ̀ wípé níwọ̀n ìgbà tí Ọlọ́run tí yóò máa jẹ́ Ọlọ́run títí láéláé tó sì máa jẹ́ onídùúró àwọn tó bá dúró tì kì í ṣe àwọn tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé kì í ṣe àwọn tí wọ́n lọ ń gba agbára nínú òkùnkùn kì í ṣe àwọn tí wọ́n lọ ń gba agbára nínú omi kì í ṣe àwọn tí wọ́n lọ ń gba orin lọ́wọ́ àǹjọ̀nú kí gbogbo ayé kó lè máa gbọ́rọ̀ wọn. Ṣùgbọ́n tí mo mọ̀ náà ni wípé Ọlọ́run ìpè Ayọ̀ Babalọ́lá tí mò ń pè Ọlọ́run ìpè bàbá mi wòlíì Ẹ̀sìkáyà ó ti dúró báyìí Ọlọ́run tó dẹ̀ pè mí tó gbéṣẹ́ orin lé mi lọ́wọ́ àti Ọlọ́run tó pè ẹ̀yin màmá wọ̀nyí ó pe màmá Ṣìlò ó pe màmá Bísí Aláwìyé ó pe màmá Bọ́lá rẹ̀ ó pe màmá Ṣẹ̀wẹ̀lẹ̀ ó pe gbogbo àwọn olórin
tí Ọlọ́run ń gbọ́ tiwọn lọ́wọ́lọ́wọ́ èmi mọ̀ wípé yóò jáde fún mi yóò dẹ̀ parí ọ̀rọ̀. Amen. Ẹ ṣé tí mo pè yín tẹ́ ẹ jẹ́ mi. Ẹ jẹ́ ó di ọ̀la a máa tún fídíò mi yà. Ó yẹ ká dọ́dọ̀ Àkẹ́tì. It is time. Okay. Hey, somebody in your vehicle, it is time. It is time. Tó mọ̀ pé jìgàn ti wá kù rẹ̀, ìṣẹ̀lẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ọlọ́run. Bẹ́ẹ̀. It's time. You are unstoppable, mama. Amen. Tí Ọlọ́run bá sọ pé òun ṣe tán. Ǹjẹ́ ẹ ti wá mọ ìdí tí Olúwa fi fún orí ní ìkéde ẹlẹ́ẹ̀kejì báyìí? Ó ti mọ̀ ọ́. Ẹ tí mọ̀ tán, ó kù díẹ̀. Ẹ lọ kọ sílẹ̀. Dídé eléyìí máa wá ba ayé lẹ́rù o. Bẹ́ẹ̀ni, torí ó tó àsìkò ni. Ẹ mọ̀ pé ńgbà tí gba pandemic ẹ tí mo pè mọ́ ní. I kept quiet. Ṣùgbọ́n láti òru àná lolúwa ti ní kí n jáde, kí n sọ̀rọ̀. Kí n jáde mọ́ pé mi ò ń sọ̀rọ̀ kí ló ọkọ mi. Mi ò ń gbọ́ tó lúwa ti sọ fún mi pé kí n jáde kí n sọ̀rọ̀. That means it's time. Now, ọkọ̀ àṣìṣe ló bá àǹtí Tọ́pẹ́ Àlàbí tó fi sọ̀rọ̀ yẹn jáde. Tọ́pẹ́ yẹn ò bá dẹ̀ bá ọ̀rọ̀ ò mà ní bí ọ̀rọ̀ lónìí. Ṣẹlẹ̀ yóò mọ̀ ní ṣẹlẹ̀. Now, the Lord is ready. Ẹ lọ wo WhatsApp. Ọkọ̀ àṣìṣọ ni. Bó ṣe wá sọ yẹn, Olúwa wá gbé ó gbà pé àsìkò tó. Ọmọ mi kan ni ìlú wo ló ń gbé Àkúrẹ́. Orin yẹn ó pé tó kọ ó ní kéde mi náà mo ní ó sọ ní kéde ẹlẹ́ẹ̀kejì ìkéde ẹlẹ́ẹ̀kejì yìí máa wá ṣe kí ni ó máa mì gbòòrò títì. Mo wá gbàdúrà fún yín màmá. Ní sáà àti àkókò yìí ẹni tó bá sọ wípé kí ìkéde ẹlẹ́ẹ̀kejì yìí má wáyé láyé yín lórúkọ Jésù mo fi májẹ̀mú ìpè bàbá wa sọ. Mo sọ ní orúkọ Ọlọ́run àpọ́sù Ayọ̀délé Babalọ́lá. Àti tó bá sọ pé kí ìkéde ẹlẹ́ẹ̀kejì má wá sáyé. Bẹ́ẹ̀ ni tó bá ń mí lórí ilẹ̀, èémí rẹ̀ máa dòbú mọ́ nímú. Tó bá rìn lórí ilẹ̀, ilẹ̀ máa mì mọ́. Bẹ́ẹ̀ ni wá ń gbọ́ orin yìí láì bínú. Mo fẹ́ kí àwọn èèyàn yìí ká tẹ́tí sí ohùn Olúwa dáadáa lẹ́nu mi. Èmi jáde t'Olúwa ọba rán mi. Bí Olódùmarè ti wá sọ pé òun ṣetán láti sọ̀rọ̀ ìkéde ẹlẹ́ẹ̀kejì nínú ayé yín nínú ìjọ CAC Ògo Olúwa ṣé mo gbà á? Bẹ́ẹ̀ ni mà. Òkè Àdé yìí tó lọ dé sínú ayé màmá wa Tolu Adelegan láti sọ̀rọ̀ ìkéde ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí onídùúró wọn yìí. Lórúkọ Jésù Kristi ẹ̀ ní ṣe dá dúró. Àmín. Ẹnikẹ́ni tó bá pinnu àti dá yín dúró lórúkọ Jésù, ìpinnu rẹ̀ yẹn ni ó ṣekú pa. Àmín. Ẹ wá wò ó, mo fẹ́ kẹ́ ẹ kíyèsára. Oríṣiríṣi ìpele máa gbà. Ẹ gbọ́ nínú bí ejò, kẹ̀sì jẹ́ oníwà tútù bí àdàbà. Mo mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ń gbénu yín. Ẹ ní ṣìṣe o, ẹ̀dẹ̀ ní ṣìṣe. Mo fẹ́ ká bá mi gbàdúrà fún Adéyínká aláṣeyọrí níbi tẹ́ ẹ wà yẹn gbàdúrà. Kó máa ga ní kó má lọ lẹ̀. Lórúkọ Jésù Kristi gbogbo ipá tó pinnu láti já Yínká aláṣeyọrí bọ́. Gbogbo ẹni tó wọ òkùnkùn nítorí Yínká aláṣeyọrí. Ohun tí mo sọ náà ni wípé ipá òkùnkùn wọn ó di asán. Àmín. Mo tún sọ ọ́ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ọmọ tí a bí sínú ìpè, gẹ́gẹ́ bí ẹni tí a yàn, gbogbo ẹnikẹ́ni tó wọnú òkùnkùn lọ tó bá sọ wípé òun fẹ́ gbógun ti Adéyínká aláṣeyọrí láti jábọ́ torí kò ń ṣe ẹni tó ń sọ̀rọ̀ yìí Tọ́pẹ́ Àlàbí fẹ́ já Yínká aláṣeyọrí bọ́ ni. Torí èmi náà tó bá jẹ́ pé mo fẹ́ kó jábọ́ ni màá ti sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ kó jábọ́, mo fẹ́ kó túbọ̀ máa lọ òkè sí ni. Ohun tí mo sọ ni wípé ipá òkùnkùn lórúkọ Jésù kò ní péjọ lé lórí. Ọ̀rọ̀ kẹta ni wípé bí Kristi ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, ẹ̀mí ìgbọ́ràn pípé, ẹ̀mí ìkíyèsára, ẹ̀mí tí ènìyàn fi ń súnmọ́ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ, tí yóò mọ rere yàtọ̀ sí ibi.
mo rán sí Adéyínká aláṣeyọrí lórúkọ Jésù Kristi, agbára Ọlọ́run kó gbèrò. Àmín Jésù. Bẹ́ẹ̀ ló máa rí o. Amen. Ìjọba ọ̀run ò ní bọ́ lọ́wọ́ wa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Màmá, bàbá làwọn fẹ́ sọ̀rọ̀ kan o, ẹ tó lọ. Adéyínká aláṣeyọrí yẹn, ara ọmọ ìpè yín ni. Màmá, ẹ gbọ́ tí Olúwa wí. Olúwa ní Adéyínká aláṣeyọrí yẹn, ọmọ ìpè yín ni. Ara ọmọ ìpè yín ni. Yes, sir. Ara àwọn tọ́lọ́run fẹ́ kó jẹ́ mouthpiece. Mouthpiece. Ó sọ̀rọ̀ nípa kó gbé ìran yẹn. Kó gbé jáde. Ó gbọ́dọ̀ wá gba ìsúre lẹ́nu yín. Yes, ó ń bọ̀ wá gbà súre kó lọ kọ́lẹ̀. Àwọn tó bá mọ̀ bóyá wà lórí afẹ́fẹ́ yìí kí wọ́n sọ fún un. Ẹ wà lára àwọn tí àṣẹ ẹnu yín tó máa ràn lọ́wọ́. Bẹ́ẹ̀ni, tó máa jẹ́ òkùnkùn ìlú bó ṣe wà lọ. Ẹ wà lára àwọn tí ọ̀rọ̀ àṣẹ ẹnu yín máa tún boost ayé ẹ̀ kó ní ìtẹríba nítorí áńgẹ́lì Ọlọ́run kan ti ara iṣẹ́ ìránṣẹ́ yín tún gbé yín dé so ara ọmọ ìpè yín ni. Ẹ ti gbọ́? Mo ti gbọ́. Ohun tí arábìnrin yẹn dẹ̀ wí lótìtọ́ àná lèmi náà gbọ́ bí wọ́n ṣe ń sọ tí Jésù ò bá wáyé sáyé kó kú fún gbogbo ayé kó dúró gẹ́gẹ́ bí onídùúró fún wa. Òun ló dúró fún wa náà, òun ló nawọ́ sókè pé òun máa wá kó là bá wà. Èmi ò ń fetí sí ṣùgbọ́n orí òkè la wà bí mọ́mì ṣe wá ń gbọ́ mo wá ń retí pé kó sọ wípé kó sọ nǹkan tí ó wá yẹ kó jó onídùúró wa. Nígbà tó ní pé a lè pe Jésù ní onídùúró báwo ló ṣe fẹ́ kàn yí. Rí bí gbọ́dọ̀ ti ké ni. Ọ̀sẹ̀ ló wà nídìí ẹ̀. So bẹ́ẹ̀ni, kí wọ́n máa wá láti gbé ẹnikẹ́ni ṣubú. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn tá ẹ kó lẹ́yìn wọ́n ní àwọn tí Ọlọ́run rán wọn sí lọ́tọ̀. Wọn ò nílò àti wọn bá lo. Màmá Tolú, ẹ fi nọ́mbà yín síbẹ̀, àwọn èèyàn fẹ́ pè yín. Ẹ fi nọ́mbà yín síbẹ̀, drop your number. I know this video will go viral. Ẹ̀yin ló ń jẹ́ àkùkọ, kò sẹ́ni tí ò lè débẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run lò ó láti gbé ògo yìí jáde. Ẹ fi nọ́mbà yín síbẹ̀. Yóò gbé lẹ́yìn. Your line yín ni o. Bẹ́ẹ̀ni mà. Ẹ fi síbẹ̀, mo máa fi ní ẹ̀ mọ́ bẹ̀. Bọ́lá ń bá wá fi sí ẹ lọ́kàn. Mọ́tò ló tọ́ sí màmá yìí, ó yẹ ká fún un. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ ló tọ́ sí ibi tílẹ̀ yẹn bá wà sọ fún ó máa wá. Kọ́kọ́rọ́ ilé ló wà lọ́wọ́ tiẹ̀ fún un. Òun ló deserve láti gba accolade gbogbo orin yìí. Lóòótọ́ Ọlọ́run ṣe bó ṣe ń ṣe, ó gbé bó ṣe ń ṣe dé àlè lọ́lọ́run ò ṣiṣẹ́. Gbọ́n ọmọ ìpè ní Adéyínká aláṣeyọrí jẹ́ sí yín. Ó gbọ́dọ̀ wá júbà. Bẹ́ẹ̀ni, ó wá júbà máa ń jẹ̀mú. Bí orísun orin rẹ̀, orísun ògo rẹ̀ nú. Àwa ń bẹ́ẹ̀, èmi àti bàbá mi wà ń bẹ́ẹ̀, èmi àtọkọ mi wà lórí ìjókòó ń jọ̀yìn abẹ́ ti gbàgbé. Àjòkó. Ṣé ẹ ti fi nọ́mbà yìí bẹ́ẹ̀ jẹ́ ń pì ní ẹ o? Mo ti fi sí mà. Nọ́mbà màmá Tolú Adelegan nìyẹn. Ẹ̀yin olóríire èèyàn, ẹ̀yin ẹbí mi, ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ pè wọ́n, ẹ béèrè àkáǹtì wọn, ẹ bá ń da owó bẹ̀. Ẹ má jẹ́ kówó yẹn ó stop o. Títí dọ́dún ìmọ̀ ẹ̀ fi parí. Ẹ ṣáà máa bá mi appreciate Ọlọ́run láyé o. Ẹ wá jẹ́ ká lọ ṣe fídíò orin yìí kó jáde. Ẹ bá wa fún àwọn oní link àbí kẹ́ send ẹ̀ sí mi tí ò bá sí líǹkì fún. Ẹ bá mi wá mi torí yẹn bá wà ẹ ṣe sórí WhatsApp mi ká gbé fáwọn oní link kàn gbé link jáde kàn promote ẹ̀ kó káàkiri kó wà lórí Apple kó wà lórí Amazon táwọn èèyàn máa lọ copy ẹ̀ ń bẹ̀. God will honour you all. Yóò dáa fún yín màmá mi, ẹ ṣé. Thank you ma, ẹ ṣé ma. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá. Mo dúpẹ́ ma, ẹ ṣé o. Yes ma. Olúwa ṣe o ma. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá lónìí lórúkọ ojú òní tì yín. Ìlérí Ọlọ́run máa ṣe láyé yín. Ẹ gbọ́ o, ẹ gbọ́ mi dáadáa. Ẹ gbọ́ mi dáadáa o. We are not here to condemn our daughter. Daughter wa, daughter. Yes, ẹ jẹ́ ká promote orin yìí fúnra wa. Yes, Samuel sọ̀rọ̀ Adékànbí, nọ́mbà màmá nìyẹn. Tí líǹkì yẹn bá ti tán bá ti send ẹ̀ sẹ́mi tẹ́mi bá ti ṣe link, mo máa send ẹ̀ sí màmá yẹn padà. Á
a sì máa padà wá sí online lọ́sẹ̀ yìí o mo sì máa padà wá sí online tí líǹkì ẹ bá ti jáde mo máa gbé síta fúnra mi àwọn náà máa gbé síta mo fẹ́ kẹ́ lọ bá mi wá kíní wọn orúkọ màmá yẹn ni Tolu Adelegan wọ́n wà lórí Facebook ẹ lọ bá mi wá wọn kẹ́ bá mi follow wọn ẹ bá mi wá wọn kẹ́ bá mi follow wọn ẹ follow màmá yẹn màmá dáadáa ni ẹ follow wọn follow her on her page Evangelist Tolu Adelegan ẹ bá mi follow wọn lórí page wọn yẹn go and follow it the Lord will honour everyone gbogbo ẹ̀yin tẹ́ wò mí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ ojú òní tì yín mo fẹ́ ju káàdì síta fast mo fẹ́ fi káàdì síta o are you ready MTN mo ń wá àwọn tó lè fast ó yá ẹjẹ́ ju káàdì síta okay wọ́n máa open Instagram gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment yẹn làwọn náà ń go through ẹ̀ Instagram account wọ́n máa wà open. Okay mo máa pe sister mo máa sọ fún Flourish ọmọ mi ní Tọ́pẹ́ Flourish mo máa sọ fún pé kí wọ́n fún mi ní nọ́mbà Adéyínká Aláṣeyọrí màá pè ọmọ wa ni ó ti dìde kò ní jábọ́ lórúkọ Jésù ó máa tàn káàkiri ni lórúkọ Jésù kò ní jábọ́ láíláí a lè ronú bí sí láíláí kò lè work àwọn àkùkọ gàgàrà kan tí ò fẹ́ ó ga àṣírí wọn ó sì ń gbé ọmọbìnrin lárugẹ ń jò ní ìtaàrí inú kíná tí ń pè so yẹ kó sọrú ọ̀rọ̀ yẹn jáde Ọlọ́run èso onídùúró tòun alásọtán alásọjù ọfà ṣiṣẹ́ ti bá lórí pẹpẹ ńgbà ẹ̀mí mímọ́ kọ́ ló ní kẹ́ lọ téèyàn bá ti when you build on fake fame you will destroy yourself wàá destroy integrity when you build on fake fame so rí báyìí kọ́lọ́hún kó ṣàdáríjì ẹ pẹ̀lú ìwà àṣọ̀tẹ̀ tó wù lórí pẹpẹ. Now I want to call card. Are you there? A máa pe Yínká ọmọ wa ní Yínká Aláṣeyọrí. Ó yá MTN 18 fast finger ní kó lòdù ẹ o 1807 MTN 2063 4498 ẹ̀ẹ̀mejì péré ni máa pè mí ò ní pè lẹ́ẹ̀mẹ́ta o ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà Adéyínká Aláṣeyọrí ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi lórí nọ́mbà mi tàbí kẹ́ lọ sẹ́ǹdì ẹ̀ sí mi lórí orí messenger I don't want to drop my number here you can go and send the number to me on messenger ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi lórí messenger we do something about it a máa pè so are you there? Jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ 1807 2063 4498 69230 MTN 1807 2063 4498 69230 MTN nìyẹn ẹni tó bá ti. Ṣé ẹ ń gbọ́ mi dáadáa o? Are you hearing me? Jẹ́ kí n pe káàdì tó kàn. Jẹ́ kí n pe káàdì tó kàn. Ìwọ ló mọ wàhálà tó kó rẹ̀ sí ìwọ ni kó má forí gbégbékúgbé. Ẹ̀yin lẹ jẹ káàdì wa. Àwọn tó jẹ́ ti sọ̀rọ̀. Let me call another one. We have to 15 to 20 card here. Tí n bá ti rí pé o ṣe mọ̀nàmọ́ná lórí timeline mi mo máa block ẹni. I will block you. Don't come to this place and comment rubbish. If you come here and comment rubbish, I will block you. So má wá bí wá ṣe mi ń kọjá àyè mi o.
èmi ò ṣe blogger o. When music ministers tí ẹ bá ti lè dìde fúnra yín, ọlọ́tẹ̀ ni most of you. I don't care. Ọ̀tẹ̀ tẹ́ ń ṣe ni ò jẹ́ kẹ́ga. Màmá Bàṣírà Adébùkọ́lá, ẹ gbọ́ mi dáadáa mà, mi ò lè antagonize ọmọ ọlọ́mọ o. Àsìkò ti ẹ̀rẹ́ o, ó máa lò pẹ́pẹ́pẹ́ lórúkọ Jésù. Ẹ̀mí ẹ̀ dẹ̀ máa gùn, kò sí tí ó ṣe. Ṣọ́rọ̀ mi yé yín. Please ma, Madam Araoye Bashirat, I am not after Yinka Alaseyori, please. Ẹ jọ̀ọ́, mi ò after ẹnikẹ́ni o. I am here on my own, please. Go and watch my program very well. Please. I want to call another recharge card. MTN 5843 8701 6344 45800. Ó yé mi mà, mo ti gbọ́ màmá Araoye. Mo máa pe Yínká fúnra mi, ọmọ wa ni. Mo máa pè àwòkọ́là. 58 4387 01 6344 45800. Once again, MTN 5843 8701 6344 45800. Ẹni tó bá jẹ́ kó jẹ́ ká mọ̀ o. Kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ màmá Tolu Adelegan. Torórí wọn ló kún. Loaded by someone, ta ló lòdù ẹ̀? Kò sọ̀rọ̀ o. Another MTN card 5890. Yes, God bless you, Jare Madam Omawunmi Ogunsoya. It is okay. She popularized the song, but she needs to give credit to the original owner of the song. Amen o, Mọ́mí Ìtùnú Ọlátòkunbọ̀. Èmi náà gbàgbọ́ pé ó yẹ kó ṣe. She will do the needful. Another MTN card, please. 5890 8471 9023 30367. Ẹ̀yin lẹ tún jẹ́ brother Tèmítọ́pẹ́ Adétúnjí. Ọlọ́run ló mọ bí tẹ́ ẹ ti rí ọwọ́ fast finger ti yín o. 5890 8471 9023 30367. Another MTN card 8118 5253 8686 65070. Another MTN recharge card 8118 5253 8686 65070. Ọlọ́run á dáríjì ẹ́ òpó ọlá Adéjọkẹ́ Ọmọ́táyọ̀. Ọlọ́run máa dáríjì ẹ́. Ṣó o gbọ́? It's not necessary you comment. Ṣó o ti gbọ́? Mi ò láìkí comment ẹ yìí. Wípé kí ló dé tí Màmá Tolu from the start? Why can't she defend her song since? Why just now? No. Pé èèyàn dákẹ́ kì í ṣe pógọ̀. Àgbà máa ń gbà ni. Ohun tí òye wọ jẹ́ kí n ṣàlàyé fún Adéjọkẹ́ Ọmọ́táyọ̀. Àgbà ó máa ń gbà ni. So don't say that again. It's not necessary you comment, I will block you. N bá rí any rubbish comment, I will block you. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń win ní recharge card yìí, ẹ lágbára gan o. Ọwọ́ yín ti fast jù. Another ẹ bá ń béèrè bí ti ń ṣe o. Òun ló kọ́ win ní ẹ̀ látàárọ̀. Another recharge card
8118 5253 8686 65070. Another one is 3999 3999 3999. Why only MTN card? MTN lóore nìní. 3999 9770 3828 69149. A máa pe Airtel lọ́la, ẹ má worry. Ọjọ́ Wednesday a máa pe Airtel, ẹ má worry. A dẹ̀ máa pe Glo náà. Once more 339. Mo wà ní online o, ẹ pè mí later. Kò séèyàn kankan tó lè condemn èmi. Olúwa tó sì jì èmi ọ̀. Ọmọ bó gbẹ́rẹ́ jìgìdẹ́rù oògùn ni mo lè mí. Mi ò máa wo kọ́mẹ̀ntì rẹ̀. Kò séèyàn tó lè condemn mi o. Èmi ń ṣe ti Ọlọ́run rán mi. Tó yẹ kẹ́yìn Kìrìsìtẹ́nì èké tó yẹ kẹ́ ẹ máa ṣe. Tẹ́ ẹ mọ̀ òótọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ lèmi ń ṣe. Sọ̀rọ̀ mi yé yín. Tó yẹ kẹ́ ẹ sọ òótọ́ tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ ti jẹ dòdò oúnjẹ kú jẹ ẹ ti jèkú tí ẹ ti já yán ẹ lè sòótọ́ mọ́ ìtọ́ ló kù tẹnu yín pò. No wonder Nàìjíríà máa rí bó ṣe rí. Ẹ ti balẹ̀ jẹ́ jìnnà nú èké àti fíìmù rọ́tẹ̀ ń wá kiri. Mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀yin Minister of God. Tó jẹ́ pé ìjọra yín lójú tán bá ti rí yín lágbo wọn á mọ̀ pé ẹ dé. Ìgbéraga òṣì tí ò jẹ́ ẹ débì kan. Tẹ́ ẹ rò pé ẹ ti débẹ̀ tẹ́ ẹ sì tí ì kọjá bí ẹ wà. Ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ ẹ mọ bí tẹ́ ẹ ń lọ. Ṣé sí ọ̀run náà lẹ́sìn ṣe yìí? A máa kú sọ tiwa. Kọ́lọ̀ ń jẹ́ ẹ gbọ́. Babalọ́lá sọ tiẹ̀ ń gbò wà láyé. Àwa náà sì wà láyé àti ìkú nìsín. Àdẹ̀ni kú. Òtítọ́ tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ yẹn. Ẹ máa gbọ́ by fire by force. MTN mi ìjàre. Àwọn Mùsùlùmí máa ń dìde fúnra wọn. Kìrìsìtẹ́nì ni mo rí. Tẹ́ ẹ fẹ́ràn ọ̀tẹ̀ òṣì ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ yẹn náà ni ó tẹ̀yìn rí tẹ́ ẹ bá jáwọ́. Àṣálẹ̀ nílé ọlọ́tẹ̀. Èmi ò sí lára yín kí owó mi dá mi ò ráàyè o. Wọ́n sòótọ́. Ẹ mọ̀ òótọ́ o. Mo sọ fún màmá Ṣẹ̀wẹ̀lẹ̀ kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo lè sọ fún àǹtí Bísí náà kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Kọ́mọ́ tẹ́ ẹ bá dákẹ́ ẹ̀ ní láìkí tí máa sọ o. Ẹ̀ ní láìkí mi máa sọ òótọ́ fún yín. Mọ́mí ìṣílò ti tẹ́lẹ̀ kan lélẹ̀. I am different. Saying the truth, I don't fear anybody. I speak my truth. If you want to listen, you listen. And if you don't want to listen, I don't care. Ẹ jẹ́ ẹ sòótọ́, òótọ́ ló ń gbórílẹ̀-èdè lékè. Ìdí tórílẹ̀-èdè yìí ò fi lékè nìyí. Tí wọ́n fi gba gbogbo ẹ̀mọ́ yín lọ́wọ́. Wọ́n á wọlé gidi, wọ́n sọ de orílẹ̀-èdè Haúsá. Nígbò tó jẹ́ pé ẹ sòótọ́. Àwọn olórí tí ò jáde fún òtítọ́ ọ̀rọ̀ èké. Ẹ fẹ́ràn ìké gbọ́n tí bàmí Ẹ́síkáyà sọ fún alọ́dọ̀ Sìtàbísí. Ṣé kò yẹ kẹ́ ẹ mọ òótọ́ náà kó òótọ́ lè sọ yín dòmìnira? Ibi ọ̀tẹ́lẹ̀ jòkó sí. Ẹ̀yin mú sólógo ọmọ. Ọlá májẹ̀mú rẹ̀ yẹn ó kan. Wàá dààmú. Wọ́n jáwọ́ nú ọ̀tẹ̀. MTN mi ìjàre mò ń padà bọ̀ mi ò tí ì dé. 1137. No problem. You can contact Adeyinka. Tí n bá ti ní nọ́mbà rẹ̀, I will just drop it. Ẹ má bèrè nọ́mbà tèmi báyìí mi ò ní fún yín torí show yìí.
ẹ̀yin tí ẹ ní di nọ́mbà màmá Tolu Adelegan, ẹ jọ̀ọ́ tó bá yẹ pé ẹ ṣì wà lórí show yìí, drop your number. Ẹ jẹ́ káwọn èèyàn yẹn pè yín. You can get my number later, not today. Ẹ má bínú. I am a very strict woman. I don't do hanky-panky in my way. Òun ló ṣe rí i pé mo máa ń dá dúró. Mi ò ṣe mọ̀nàmọ́ná. No. I go straight with you if I want to work with you. Mo dẹ̀ máa ń fẹ́yàn díjú ni òun náà ṣe máa ń dà mí. Gbà tí mo ti wá gẹ̀ẹ́tì pé ọ̀dàlẹ̀ ló pọ̀ jù, mo ṣe ṣúṣẹ́ yìí, mo ṣe ń dáṣà ayé mi, mo ṣe dúró pẹ̀lú Jésù mi. Do you understand? Mama Tolu, drop your number. I'm not dropping my number today. You can ask for my number anytime. Ẹ lè lọ sórí timeline mi, you will see my number there. Ẹ lè lọ sórí page Shiloh our prayer outreach. Ẹ rí number mi bẹ̀. She understand? But here, I'm not dropping my number. You can ask for my number later. Ọmọ mi ni màmá tó ń béèrè number mi, ṣùgbọ́n I'm not dropping my number for today. Mommy Tolu Adelegan, keep on dropping your number. Mo máa tún repeat ẹ̀ síbẹ̀. Mo máa repeat ẹ̀ again tí n bá ti rí nsìn. Irọ́ rẹ̀ jẹ́ ń pin tán lónìí. Ó sì pọ̀. MTN tó kù bí ó sì tó 10. Ká wo àwọn tó máa ń win ni ẹ̀. Fast finger, where are you? 1137 4747 6990 8339. 1137 4747 6990 8339. Bambe, show your face, Joe. Sister Tolu Adelegan, Sister Tolu Lope, Bambe. Baba Shiloh ń kí yín bí o. Long time. Ṣàlàáfíà lẹ́wà àwọn èèyàn wa lọ́hùn kan o, àwọn bébìsì wa gbogbo. The Lord will honor you. Thank you. Thank you, Satolu Bambe. Ẹ jọ̀ọ́ Mommy Tolu, redrop your number. Ẹ jẹ́ kí n rí. Mi ò rí number yẹn o. Mommy Tolu Adelegan, ẹ bá mi tún number yín drop. Kí n lè pin ẹ padà síbẹ̀. Let me call another MTN. 1137 4747 6990 8339. 8339. Another MTN. 2976. Mo máa fast nísìn, mo fẹ́ rí àwọn tó fast. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ń lòdù káàdì, ẹ máa fi ògo fún Ọlọ́run o. 2976. Màmá Jésù tó fún mi, ẹ tún fẹ́ sọ mí di lọ́yà. Ngbò olólùwà rẹ̀ wà di lọ́yà báyìí, èmi ẹ ṣe lọ́yà o. Mo kàn wá sọ tí Olúwa rán mi mà ní. Mi ì tí ì di lọ́yà, tí n bá di lọ́yà. Bro Adepoju, happy Sunday. 2976 1455 4153 72165. Amen. Daddy now on key, Sister Bambe. 2976 1455 4153 72165. Ṣáàtì lóòdù ẹ̀. Amen.
Mama Moro Mubo Eko ọjọ́ mẹ́ta. Another MTN card. 8428 6577. Ẹ̀yin lẹ win ní báyìí. Ayọ̀mídé Olúwájú ṣe. Wow, wow, wow. Mommy, please, I need gel dàbí àlá. Màá fún yín ní gel dàbí àlá later, kò ń ṣòní. Ṣé ti gbọ́? Mo máa fún yín ní gel dàbí àlá, màá fún yín. Ṣé ti gbọ́? Màá fún yín ní gel dàbí àlá tó bá dọ̀la. Tó bá wù mí tí mo fẹ́ wà online ni o. Màá fún yín. MTN yẹn ta ló lòdù ẹ̀? Congratulations sí winner yẹn. 8428 6577 9028 59494 8428 6577 9028 59494. Ta ló lòdù káàdì yìí kó sọ̀rọ̀? Another MTN card. 7414 6149 5673 87070. Amen. 7414. Okay, ẹ̀yin lẹ lòdù ẹ̀. God bless you, Sister Bímbọ́lá Ọláwùnmí, ẹ ṣé púpọ̀. Ẹlòmíì kò lòdù eléyìí o. 7414 6149 5673 87070. 7414 6149 5673 87070. Ẹ̀yin lẹ mú yẹn, ìyàwó yín ló wìn ní ẹ ṣé o, brother Ọlágòkè. Ẹlòmíì kò wìn ní eléyìí o. 9396 6679. A máa pe Glo card lọ́la, ẹ má worry. Àti Airtel àti Etisalat. 9396 6679. Mama ń bàlẹ́, I love you ma. A kú ìrìn ìjọ sí o, ẹ ṣé máa o. Ohun rere ayọ̀ la máa bára wa ṣe. 9396 6679 2112 09822. Màá pè lẹ́ẹ̀kan sí. 9396 6679 2112 09822. Ta ló wìn ní káàdì yẹn kó sọ̀rọ̀? Mọ́mí another network. Ẹ má worry, a máa pe káàdì dáadáa lọ́la. A máa pe káàdì lọ́la dáadáa. Mo sì ní bí káàdì 5 bí. Àwọn fast finger ló ń wìn ní ẹ o. Àwọn fast fingers. Mo sì ní bí 1 2 3 4 5. Mo sì ní 5 card níbí. Mo sì ní káàdì bí 5 bí. Jẹ́ kí n fún àwọn commenters. N kò máa lọ fi sórí timeline mi. Àwọn tó bá fast wọ́n á copy ẹ̀ wọ́n. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. Èyí tẹ́yìn gbàǹbì náà ti tó. Èyí tẹ́ gbàǹbì yẹn ti tó.
mo ti pè bí káàdì mélòó ń bẹ̀ yẹn nísìn. I love you all. Mo gbàdúrà ọfà àṣìṣe ò ní bà ọ́. Ò ní ṣìṣe lójú ẹni tó ń fẹ́ ẹ o. Ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ kọ́ lọ́n lè gbé wa ga. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ àǹtí Bísí nínú prógráàmù wọn tá a lọ. Mi ò mọ̀ pé àwọn èèyàn ń wọ̀ṣ. Mi ò mọ̀ pé àwọn èèyàn ń wò mí. Mi ò mọ̀ pé ẹ̀yin èèyàn ń rí mi. Kò sí nǹkan tó burú níbẹ̀. Ó bá àwọn èèyàn nínú họ́ọ̀lù yẹn. Ìránṣẹ́ Ọlọ́run ni wá náà. Àwọn èèyàn ń wò wá bá a ṣe ń ṣe. Kò sí big deal tí n bá lọ kí àwọn èèyàn tó jókòó. Kò sí nǹkan tó lè nú ẹ̀. Why won't I greet people that are sitting down there? O kò dé o kò wọlé bíi alápẹpẹ. O wá kó ga sókè, o wá kó shoulder pad. Àwọn èèyàn ń wò ẹ́ náà. O ò dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ń ṣọ́ ẹ. O wọlé, o kò lọ jókòó síbì kan torí pé ẹni tó bá wá yẹn ló ní business pẹ̀lú. Wọ́n ń ṣe ayé bẹ́ẹ̀. Bó ṣe wọ ọbẹ̀ yẹn, ó wọ ọ̀tún wò sí, o ò réèyàn tó wọ̀n. Èmi mo ṣe wọlé tí mo ti ń fojú sight. Àwọn èèyàn kan ló bá lórí ìjókòó, wá kí ọ̀tún wá kí òsì. Àti mo wá rí pé àwọn èèyàn pọ̀. I have to leave my seat to go and greet everybody that are sitting down there. Ẹ káàsán mà, ẹ káalẹ́ mà o, a kú oríire ni. Ẹ ká kò sí big deal bẹ́ẹ̀ má jọra ẹ lójúmọ́ kó o lè ga tó gbọ́. Àwọn tó bá níbi lọ, wọn kì í sọ pé báwọn ṣe tó ni. O ò lè mọ bí mo ṣe tó tí n bá wà ń gbòòrò. I am a very silent person. So for me to come out, Olúwa ló rán mi wá. Kó o gbọ́ òtítọ́ ọ̀rọ̀, kó o dẹ̀ ṣèfẹ́ Ọlọ́run. Ọlọ́run ò fẹ́kẹ̀ kò dẹ̀ fẹ́rọ́. Ẹ̀yin Kristẹni, ẹ dìde fún Kristẹni ẹgbẹ́ yín. Ẹ̀yin olórin ẹ̀mí, ẹ dìde fún olórin ẹ̀mí ẹgbẹ́ yín. Nítorí pé kí ni? Gbogbo wa la máa jíyìn iṣẹ́ wa o. Wá gbọ́ o, Bíbélì sọ fún mi pé ẹni tó mọ rere tí kò ṣe, ẹ̀ṣẹ̀ ni o, à ń kọṣẹ́ ẹ lẹ̀. Now jẹ́ kí n kọrin yìí fún ẹ. Olúwa máa mú mi, máa fà mí fáwọn amúni. Ọmọ aráyé wọn lẹ́nu méjì, wọ́n á ní ṣe bá a wí fún kò gbọ́ ní. Ayé ò ní ta ẹ́ lọ́fà ẹnu. Mo wí nígbà kejì lórúkọ Jésù. Ayé ò ní ta ọ́ lọ́fà ẹnu. Ẹ jẹ́ ká ṣọ́ ẹnu wa. O ka Bíbélì rẹ ni. Lọ ka Bíbélì rẹ. Go and read your Bible. Oh my God, wọ́n ti gbé. Okay, I have my Bible here. Bá mi kọ ibi yìí sílẹ̀ kó lọ kà á. Ìwé Jákọ́bù. Ìwọ náà ṣí Bíbélì ẹ níbi tó wà yẹn. Tó o bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run ò ní máa ṣi ọ̀rọ̀ sọ nígboro. Bẹ́ẹ̀ ni, kó o kíyèsára. Ayé burú. Àwọn tí wọ́n sọ fún ẹ pàdé ẹ̀gún lónìí, wọ́n lè padà dẹ̀yìn lẹ́yìn ẹ lọ́la kan ládé ògún mọ́ torí àṣìsọ. Tó o bá ti ń ṣìsọ, tó o bá ti ń jókòó ní ìjókòó ọ̀tẹ̀ sí ọmọnìkejì, irú yín òǹgà ẹ̀kọ́ máa ń ṣe fashion lásán ni. Fashion ni irú yín máa ń ṣe. I see so many things but I will keep quiet. Tó o bá ti fẹ́ràn kó o máa dìtẹ̀ ọmọnìkejì, mo ṣe máa sọ fẹ́yìn olórin ìyẹn kíyèsára. Àwọn kan ní ṣèbórin nìtàn náà ògo ń kọ tẹ́lẹ̀. Ńgbà wo ló di wòlíì? Ibẹ̀ ló jókòó sí. Ibi ó jókòó sí yẹn ṣé ò rí pé bẹ́ẹ̀ ló ṣì wà? O ò mọ ibi tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi náà. Ṣé o mọ bẹ́ẹ̀ ni? Ṣé o rí àrà tọ́lọ́run sì ń fayé mi dá? Ó máa ṣọ́ọ̀kì ẹ lọ́kọ́lẹ̀. O ò tí rí nǹkan kan. Kí ló wá rí nìsín? Ṣé o mọ ibi tọ́lọ́run ti bá mi bẹ̀rẹ̀? Ìbá jẹ́ pé mo dìtẹ̀ ọmọnìkejì mi nínú iṣẹ́ ìránṣẹ́ orin yìí. I am saying it to the limelight. Olódùmarè mọ́ lè gbé mi débi tí mo dé lónìí. Mommy twins. Mommy mi l'Amẹ́ríkà. I love you, mama. Mama Evangelist Ellen Akíngbólúgbè. JP. Mommy, I love you. Mo máa ń wo teaching sí màmá yìí. Àwọn ẹ̀kọ́ tí màmá yìí máa ń ṣe. I always watch her silently. I'm one of your silent viewers. Mommy, I love you. Àwọn ìbejì mi ń kọ́ ọ, ẹ bá mi kí wọ́n mà. Mo sọ fún bàbá Ṣílò lọ́jọ́ kan. Àwọn bàbá kan wọ́n gorí òkè wá ní ọjọ́ òní. Mo ní dádì tó bá jẹ́ pé mo dìtẹ̀ mọ́ àwọn tó ti ga tí mo bá rìnrìn àjò ni.
Olódùmarè má lè yí ìtàn ayé mi padà lónìí. Tí n bá fẹ́, kò sí kéèyàn kan wá sọ̀rọ̀ ẹ níbi fún mi, mi ò ní gbọ́. Àfi tó o bá ṣe kíní yẹn sójú mi ni màá tó mọ̀ pé èèyàn burúkú ni ẹ́. Màá wá sá fún ẹ o. Màá sá fún ẹ. Ṣùgbọ́n mo máa lo ọpọlọ mi. Mo máa ṣe kíni? Màá lo ọpọlọ mi. Age is not a barrier. Èmi náà ò kì í ṣe bébì. Àwa náà ti lé lọ́mọ 40 ọdún díẹ̀ sọ́hùn tá a gbọ́dọ̀ dárúkọ. Kò nídìí kó mọ éèjì mi ó ṣe. Ẹ ń bá mi kà á, mo mọ̀ pé o mọ̀ pé mo ti lé lọ́mọ 40 ọdún ó lé 5 àbí mélòó kan. Mo mọ̀ pé o mọ̀. Kò nídìí kó bá mi ka éèjì mi. Ṣùgbọ́n rẹ̀ra ẹ̀ sílẹ̀ kọ́ ló ń lè gbé ẹ ga. Ibi tó wà lónìí, Ọlọ́run ló jẹ́ kó débẹ̀. In tó ń jẹ lọ́wọ́ yẹn, Ọlọ́run fẹ́ kó rí jẹ ni. Tá a bá rẹra wa sílẹ̀, Ọlọ́run ò lè gbé wa lọ́bì kankan. Ó dùn mọ́ mi nínú pé tí mo ti ń retí láti ọdún tó pẹ́, Ọlọ́run fún mi nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Tí ò bá sí ìrẹ̀lẹ̀ nínú ayé àwọn bàbá wa tá à ń tẹ̀lé yẹn, ṣé ó yẹ kán máa wá irú àwọn ọmọ kéékèèké ìwà ni? Wọn ò ní wá wa nàá. Ṣé mo rórí gbé, mo rọrùn gbé ni? Odidi general evangelist lórí òkè Ṣílò. Mi ò gbé nǹkan kan fún wọn. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó wà nínú ayé wọn tí wọ́n rí lára wa pé à ń tẹ̀lé wọn, òun náà wò láyé wa tí wọ́n fi rí wa bí ọmọ rẹ̀. Tó bá jẹ́ pé àti jẹ́ kí la wa ó ga jù onírè lọ ni. Wọn ò ní rí wa, ọmọ burúkú náà máa pè wá. Ṣé mo lè ṣàlàyé àwọn tó ti lọ bà mí jẹ́ lọ́dọ̀ ọba mi ni? Ṣùgbọ́n Ọlọ́run ò kúrò láyé mi. Ó jẹ́ rẹ́rẹ́ ẹlẹ́kọ́ lọ́n lè gbé ẹga kí ló ní, ò tí ì ní nǹkan kan. Ẹni tọ́lọ̀ ń fẹ́ dá lọ́lá 1 million tó rí 100,000 tó ń dunnú. Kí ló rí? Ẹ jẹ́ àrẹra wa sílẹ̀, kò síbi tá a lọ. Débi pé ẹ wo màmá Fáṣọyìn, ẹ wo màmá yẹn, great grandma wa ni wọ́n. Ẹ̀gbọ́n tí màmá Bọ́lá rẹ̀ sọ pé ìbá jẹ́ pé màmá yóò fóun láyè láti kọrin lọ́dọ̀ bàbá Bíára ní ọdún náà lọ́hùn. Tóun kọ bàbá kú iṣẹ́ ò bàbá. Pé irú ọjọ́ òní, ta ló mọ̀ pé irú ọjọ́ òní máa wá sáyé? Màmá, grandma Bọ́lá rẹ̀ wọ́n dẹ̀ kúnlẹ̀. Wọ́n kí great grandma Fáṣọyìn. What type of humility is that? You don't look at your elders as they are elders. They are not your mate. You are too big to serve. Ó rẹra ẹ sílẹ̀ kí ló kò tí ì jẹ́ nǹkan kan. Ọlọ́run ló ń jẹ́ kéèyàn ó jẹ́ èèyàn. Àwọn èèyàn ń wo gbogbo bó ṣe ń ṣe, bó ṣe ń rìn, bó ṣe ń ṣe yẹn. Ọlọ́run ń wo gbogbo ẹ̀. Àwọn èèyàn dẹ̀ ń ṣọ́ ẹ, o ò mọ̀ ni. Níbo ló dé tó rẹra ẹ sílẹ̀? O máa dé prógráàmù wọn ní pè ẹ́, wà máa rí bí ẹni pógun ni. A lọ prógráàmù kan, wọn wá pè mí, wọn porúkọ mi. Kí ni kàrámọ̀? Ó jẹ́ mọ̀ pé mi ò lọ fún èèyàn kankan lórúkọ mi lọ́nà àǹtí Bísí. Mo rọra jòkó mi, èmi àtọkọ mi ni, ó ti mọ̀. Èmi èé sọ mí ti orúkọ tí n bá lọ prógráàmù. Ò lè rí mi, ẹ̀yìn ni màá lọ jókòó sí. Kẹ́ni tó ṣe nǹkan tó rí mi pé mo dé, ó máa pẹ́. Ó máa pẹ́. In tó yẹ ká máa rí lára àwọn olórí òótọ́ tó ń fi ọkàn kan tẹ̀lé ọ̀rọ̀ tó wà nínú Bíbélì yìí. Ẹ jẹ́ ká ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu wa. Ọ̀rọ̀ ẹnu a máa gbéni ṣubú. Ọ̀rọ̀ ẹnu a máa jẹ́ ìràwọ̀ ẹni sílẹ̀. Ọ̀rọ̀ ẹnu a máa yàyàn ní wèrè. Kó ṣọ́ra ẹ. Ẹ jẹ́ sí ìwé Jákọ́bù. Ó má lọ rò pé mo wá bí wá búyàn ni. Èmi èé ṣe léèbú o. Iṣẹ́ t'Olúwa rán mi sí ọ ni mò ń jẹ́ lọ́wọ́ ìkó gbọ́. Yóò ṣe é tù lójú. Ìwé Jákọ́bù orí ìkẹta, James, the book of James chapter 3. James chapter 3 verse 6. James 3 verse 6.
James 3:6 ó ní iná sì ní ahọ́n, ayé ẹ̀ṣẹ̀ sì ni. Ní àárín àwọn ẹ̀yà ara wa ni ahọ́n ti ń ba gbogbo ara jẹ́ tí ó sì ń tiná bọ ipa ayé wa. Ahọ́n yìí ó máa ń tiná bọ ipa ayé wa tá a bá mọ bá a ṣe lè lò. Tí àwọn ọmọ mi bá ṣe nǹkan míì sí mi báyìí tó máa bí mi nú bíi pé kí n sọ̀rọ̀ èmi, mo ti béèrè Olúwa jọ̀ọ́ fún mi lẹ́mìí sùúrù. Olúwa jọ̀ọ́ jẹ́ n lè dákẹ́ ní táìmù yìí kólúwa ẹ̀ má lọ sọ̀sọkúsọ. Mo mọ̀ pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ àṣẹ ni. Òbí, olórí, ọ̀gá iléeṣẹ́, Ọlọ́run fi yín sípò yẹn fún ìdí kan ni. Ẹ má ríra yín bí ẹni pé ẹ ti débẹ̀. Ẹ ti débẹ̀. Òkèlè ibẹ̀. Ayé akọ̀ náà jàbí ni. Now, ẹ̀mí ìrẹ̀lẹ̀ yìí ló máa kọ́ wa bá ṣe lè lu ẹnu wa. Ẹ̀mí ìrẹ̀lẹ̀, ọkàn tútù. Èso tí ẹ̀mí yìí, mọ́mì dáàdì ó yẹ ká ní gbogbo ọ̀nà. Ká jẹ́ olóòótọ́. Ká rẹra wa sílẹ̀. Mọ́mì tẹ́ ẹ bá délé níbi tẹ́ ẹ wà yẹn mọ́mì bíyá ilé lẹ́wà àbí ìta ẹ̀yin bàbá wa àti ẹ̀yin màmá wa níbi ìyóhùn tẹ́ ẹ bá ti ń wò mí tí ẹ ti ń gbọ́ èmi ọmọ yín ẹ bá mi ṣí ìwé Jákọ́bù yẹn James chapter 3 ẹ wá bá mi kà láti ẹsẹ̀ 6 sí 10 kẹ́ ẹ gbọ́ ohun iṣẹ́ tí ahọ́n ń ṣe. Iṣẹ́ tí ahọ́n ń ṣe ẹ jẹ́ ká kíyèsára. Mo gbàdúrà lórúkọ Jésù àní ṣìṣe nínú ọ̀rọ̀ o. Bá mi gbàdúrà yìí níbi tó wà yẹn màmá àti bàbá mi. Olúwa má jẹ́ n ṣìṣe nínú ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, Olúwa má jẹ́ n ṣìṣe nínú ọ̀rọ̀. Àdúrà tó yẹ kí a máa gbà jù ni. Àdúrà ńlá gbáà ni. Olúwa má jẹ́ n ṣìṣe nínú ọ̀rọ̀. Má jẹ́ káyé fi ọ̀rọ̀ ẹnu mi mú mi. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí òkè lónìí tó jẹ́ ìyàlẹ́nu fún mi. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run májẹ̀mú tí kì í dalẹ̀ tó dúró tì mí. Ó dúró Ọlọ́run dúró lórí òkè yẹn lónìí. Ó ti ń dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n ó fi ara rẹ̀ hàn mí gẹ́gẹ́ bí ọba lórí òkè yẹn lónìí. Mọ́mì dádì tí wọ́n bá rán èèyàn sí ọ pé kó wá jíṣẹ́ ibi fún ọ nínú oṣù tó wà yìí ó máa fi ṣe rẹ̀ pa ni. Ọjọ́ ẹ̀rí mi ń bọ̀ mi ò tí ì fẹ́ sọ nísìn máa sọ létà. Ìwọ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ gángọ̀bù ní tẹ́ ẹ sora yín pọ̀ láti ṣe àtakò sí ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ yín. Ẹ wá gbéṣẹ́ fún pé kó lọ jíṣẹ́ ibi fún ọmọnìkejì. Ẹ dẹ̀ sọ pé orí pẹpẹ lẹ wà. Pẹpẹ tẹ́ ẹ wà yẹn ti bàjẹ́. Orí pẹpẹ kọ́lẹ̀ pẹpẹ yín yẹn ti lànà. Èké ló kù tó wà ń bẹ irọ́ àgàbàgebè ọ̀tẹ̀. Ẹ jẹ́ jáwọ́ nínú ọ̀tẹ̀ ìyẹn olórí ẹ̀mí ẹ yé ṣọ̀tẹ̀ mọ́ kẹ́ ẹ lè ga ní o. Ibi tó rò pé ó dé yẹn ò tí ì débẹ̀ o. Ọlọ́run ibi tọ́lọ́run mú ẹ lọ jì. Má ṣọ̀tẹ̀. Olórin ẹgbẹ́ orí tí ẹnìkan fẹ́ jábọ́ ò wá sá ò jáde pé kí ló dé kí ló ṣe fún ẹ. Ṣé bọ́lọ́run ṣe kọ́ wa rè ṣé bó ṣe ní ká máa sọ lórí pẹpẹ là ń sọ yìí. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ mi kò dáa. Ó wá silent nítorí ẹ ti jọ wà lókè. Ọlọ́run á bí ẹ lọ́kọ́lẹ̀. Olúwa tó sì ló sọ bẹ́ẹ̀. Màmá sí ló wọ̀dù ẹ̀. Ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ̀ lọ́kọ́lẹ̀. Ẹ mọ òótọ́ ẹ̀ sòótọ́. Ibì kan náà ní Tọ́pẹ́ Àlàbí ti kọrin tó kọ yẹn tó sọ pé nìkan ẹ̀mí mímọ́ ní kò ń gbẹnu sọ̀hún. Ọlọ́run ò ń ṣonídùúró tòun. Ṣèbí ṣọ́ọ̀ṣì kan ló ti kọ́. Ẹ ti jẹ́ dodo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run èké kan wà bẹ́ẹ̀ yẹn. Ẹ sòdodo mọ́. Tó bá jẹ́ pé kì í ṣe pé nítorí owó ni àwọn ìsọjí ìkówójọ tẹ́ ń gbé kalẹ̀ àbí ibi nítorí kẹ́ ẹ lè kówójọ náà lẹ́sẹ̀ pa àwọn olórin ńlá àwọn tó ṣẹ̀ ń bọ̀ yẹn wọn ò mórin kọ èké ni gbogbo yín Ọlọ́run á dẹ̀ dáríjì yín tẹ́ ẹ bá tètè lọ yí padà kí iná ẹ̀san tó jòdè lé yín ó dà mo kú wí tèmi èmi sọ bólúwa ṣe ni mo sọ ni mo ń sọ yìí ìdá olójú méjì sì ré lọ́wọ́ mi ẹ jáwọ́ nínú èké ẹ sọ òtítọ́ ọ̀rọ̀ jáde ẹ
ẹ má ṣèké mọ́. Èké máa ń pa ìpè run ni. Àgàbàgebè máa ń gbé ìpè wọlẹ̀ ni. Irọ́ máa ń pa ìpè run ni. Ẹ béèrè lọ́wọ́ àwọn tó fi irọ́ pilẹ̀ ìpè wọn. Wọ́n padà dẹni àná ni. Okay, prophet yẹn ò support rẹ̀. Okay, that's good. Thank you ma for letting me know. Because immediately ló yẹ kó question wọn pé sister Abisi kí ló dé, sister Tolu sister Tọ́pẹ́ kí ló dé tẹ́ wá ṣàdúró ọ̀rọ̀ yẹn, kí ló dé, kí lọmọbìnrin ṣe fún yín, kí ló ṣe tó bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ dáríjì. Òtítọ́ ló ń gbórílẹ̀-èdè lékè, àìsòótọ́ orílẹ̀-èdè lórílẹ̀-èdè yìí ló fi dorí kodòdò ní. Ẹ rí òtítọ́ ẹ̀ sọ jáde káyé má bàa sẹ́pẹ́ mi ni mo sọ bẹ́ẹ̀, tó bá sọ pé wọ́n ló sọ bẹ́ẹ̀ sọ fẹ́ nù ẹni. Ẹ yé ra irọ́ lọ́jà mọ́, ẹ má ta òótọ́. Ẹ ra irọ́ lọ́jà ẹ wá ń ta òótọ́. Ẹ ń fi irọ́ àtèké ẹ fi ń ṣe exchange. Ẹ má ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ò fèkè. Okay, that's good. Ọlọ́run á ran prophet yẹn náà lọ́wọ́ o láti máa bá àwọn olórin ńlá tí wọ́n pè kán máa bá wọn sọ̀rọ̀. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀yin náà. Ta lolórin ńlá, ta lolórin kékeré, olórin jẹ́. Má twist ẹ̀ jàre. Ọlọ́run kò gbé àwọn kan síbi àgbà ju àwọn kan lọ ni. Ẹ jẹ́ arẹra wa lẹ̀kọ́ lọ́run lè gbé wa ga. Olórin jẹ́. Ẹlòmíì sì rèé orin ara ní kọ kò kọrin ẹ̀mí mọ́. Olórin ẹ̀mí ẹ sòótọ́, ẹ yé ìṣèké mọ́, Ọlọ́run ò fèké. Ọ̀rọ̀ máa béèrè ńjọ́ kan. The prophet corrected her. Okay, that's good. God bless that prophet for correcting her. Ọ̀rọ̀ máa bí wá sí ẹ mọ̀ pé iṣẹ́ ọ̀rọ̀ là ń ṣe. Àfi tó bá jẹ́ pé inú ara ni wọ́n ti ń kọrin tiẹ̀ o. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ máa bí wá ńjọ́ kan, ṣó mọ̀ pé sí ọ̀rọ̀ ló ń ṣe. Wá gbọ́ o, ọ̀rọ̀ kì í fọhùn. Iṣẹ́ ẹni tí kì í fọhùn là ń ṣe. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, iṣẹ́ ẹni tí kì í fọhùn là ń ṣe. Nígbà tó mọ̀ pé iṣẹ́ ẹni tí kì í fọhùn ló ń ṣe, tó mọ̀ pé ìdájọ́ ẹ wà lọ́dọ̀ ẹ̀, kí ló dé tó wá ń parọ́ fáwọn èèyàn? Irọ́ máa jẹ́ ẹkulẹ̀ ńjọ́ kan lọ. Ọlọ́run ló ní dúró gbogbo wa mẹ́rin. Ó kà nínú Bíbélì mi, ó jẹ́ kó yé mi wípé Ọlọ́run béèrè ní ọ̀run wípé ta ló máa lọ sí ayé? Jésù Olúwa nìkan ló jáde wípé èmi rèé rán mi. Lọ ka ìwé Àìsáyà. Jésù nìkan ló ṣe kíni? Òun ló jáde pé èmi rèé rán mi. Ó wá láti fẹ̀mí rẹ̀ lélẹ̀, kò dúró fún wa nìyẹn àbí? Ó wá láti kú fún ẹ̀ṣẹ̀ wa, kò dúró fún wa. Atutọ́ sí lára adé ládé ẹ̀gún, kò dúró fún wa àbí? Wá ní Jésù oṣù onídùúró tiẹ̀. Ọlọ́run dáríjì Tọ́pẹ́ Àlàbí o, kó lọ tọrọ dárí àwẹ̀ gidi, kó mọ torí òkè dórí òkè. Kó lè jẹ́ kí bàbá rẹ̀ mi kó ráàyè bá ọsọ òtítọ́ ọ̀rọ̀ báyìí. Bàbá Àkàndé Ẹdẹ ẹ bá Tọ́pẹ́ Àlàbí sọ̀rọ̀ o. Kó jáwọ́ nú gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tí ń ṣe yẹn, kó sòótọ́, kó yé ṣèké mọ́, kó dẹ̀ yé dìtẹ̀ ọmọnìkejì rẹ̀. Ọlọ́run ò fèké. Bàbá wa ní bàbá Àkàndé Lẹ́dẹ, ẹ pé Tọ́pẹ́ Àlàbí ọmọ yín ni kẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ iṣẹ́ Olódùmarè tọ́lọ́run rán wa yìí lótìtọ́. Ẹ yé ṣèké mọ́. Èké a máa gbé ni ṣubú. Èké àti irọ́ a máa fàwé orúkọ ènìyàn ya nínú ìwé yìí torí ẹ̀ṣẹ̀ ní gbogbo rẹ̀. Àwọn iṣẹ́ tí ara ní. Wá lẹ́mìí mímọ́ ní ògbẹ́nu sọ̀rọ̀, ẹ̀mí mímọ́ kọ́ ló sọ bẹ́ẹ̀, irọ́ ló pa. Ẹ̀mí mímọ́ ò sọrú nǹkan bẹ́ẹ̀. Ẹ̀rù wá ń bà yín láti sọ òtítọ́ fún ayé. Ta ló wá ń jíṣẹ́ fún? Ta ló ń jíṣẹ́ fún? Sọ́lọ̀ ni? Irọ́ ló pa, Ọlọ́run kan ló ń jíṣẹ́ fún. Tẹ́rù bá ń bà ọ́ láti sọ òtítọ́ fún ayé, Ọlọ́run kan ló rán ọ.
iṣẹ́ tara ẹ ló sọ. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ padà sójú ọ̀nà òtítọ́. Ẹ gbọ́ àwọn ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ra wa rèé. Wọ́n á pe ìpàdé àwọn wòlíì àti ajíhìnrere ní CAC ẹ̀ ní wá. Báwo lẹ ṣe fẹ́ gbẹ̀kọ́? Ẹ máa ṣìṣọ́ gbangba, ẹ̀ ń wárú program bẹ́ẹ̀ torí wọn ní fún yín lówó. Ṣùgbọ́n ẹ ṣetán láti gbẹ̀kọ́. Gbọ́n tí bàmí Ẹ́síkáyà sọ nínú ẹ̀kọ́ tá a gbọ́ lọ́dún yìí. Àìní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ló jẹ́ kí iná kú lórí ọ̀pọ̀lọpọ̀ pẹpẹ. Ó ń pe ọmọ 65 lọ́mọ ẹ̀, aláṣejù ẹlẹ́nu bí ẹnu mọ́ínmọ́ín, ewé mọ́ínmọ́ín. Ó ń pe ọmọ 65 ní ọmọ ẹ̀, ọmọ ta ni? Ó bàjẹ́, ìwà àbàjẹ́ náà ń pè bẹ́ẹ̀. Ó ń pe ọmọ 55, ọmọ 50 ó lọ́mọ ẹ̀ ni. Ńbo ló ti jọ́mọ ẹ̀? Wọ́n ló bí. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, kí ló dé ńbo lẹ ti rí gbogbo rọ́ndọ̀rọ̀ndọ̀n yìí? Ṣé ẹ bá bẹ́ẹ̀ lọ́wọ́ Babalọ́lá tẹ́lẹ̀ ń tẹ̀lé ni? Well, ẹni tó bá tẹ̀lé máa dìtámì irú iṣẹ́ ìránṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ bàámi Ẹ́síkáyà, bàbá tiwa, bàbá Tolu Adelegan, bàbá Tóṣì, bàbá màmá Ṣílò, bàbá Ṣílò, bàbá tèmi, bàbá rere. Àárín nǹkan rere kọ́ lára wọn bí ẹ̀mí ìrẹ̀lẹ̀. Gbogbo ibi tó bá ti rí bàámi, wàá rí ìrẹ̀lẹ̀ tí wọn ò fowó rà, tí ì ṣe fẹ́fẹ́ asán, kì í ṣẹ̀mí ìrẹ̀lẹ̀ ojú lásán. Rárá, ẹ jẹ́ kọ́gbọ́n lára ara wa, ẹ jẹ́ kẹ́kọ̀ọ́, ẹ wá òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ má jà ṣèké mọ́, Ọlọ́run ò fẹ́. Àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ ká dìmú rèé, ká máa gbọ́. Ṣùgbọ́n àgbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́, èké ló kù táyé wá ń ṣe. Fọ́lọ́wà rẹ máa pọ̀ nígbà tó jẹ́ pé fake fame ni. When you build all this your building, when you build it on fake fame, you will later destroy yourself. You will destroy your integrity because everything is built on fake fame. Sátánì máa ráyè wọlé á penetrate anytime ló máa yí ọ̀rọ̀ ẹnu ẹ̀ padà. Toró ò béèrè lọ́wọ́ Olúwa kó o tó lọ, o kàn lọ ni o fẹ́ lọ ṣe show kán lè mọ̀ pé nǹkanrin. Àbí àwọn olórin ẹ̀mí ẹ ṣáà rọra, mo kúkú sọ tèmi kọ́lọ̀ ń jẹ́ gbọ́. Olúwa tó sì sọ tiẹ̀ lónìí, màmá Ṣílò worldwide sọ tiẹ̀. Mo sọ fún ẹnìkan ní ọjọ́ kan, ọlọ́nìkan sọ pé ṣọ́ọ̀ṣì obìnrin òun ò lè lọ. Mo ló ṣe rẹ̀ ni ó ti miss. Mo ní number 1, èmi kọ́ ni mo lórí òkè Ṣílò tó ń wò yẹn. Ọlọ́run kàn ṣàánú mi ni. Ó ní kí n lọ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ ó tán. Ṣọ́ọ̀ṣì mi ṣọ́ọ̀ṣì, níbo ló ti rí ṣọ́ọ̀ṣì? Ọlọ́run kàn ṣàánú ẹ fún ẹ nílẹ̀. Ó wá lọ ṣe bí ọba kan níbi kan. Wà tó jábọ́. Wà á jábọ́ báyìí bí ẹyin ni. Ò ní rí èèyàn ṣàìlẹ̀. Ò ní rí èèyàn pọ̀. Ó jẹ́ padà sójú ọ̀nà òtítọ́. Káyé ṣe màgòmágó. Ẹ ti bà pẹpẹ jẹ́, gbogbo pẹpẹ yín ti laná lórí àgbèrè. Ẹ jẹ́ jáwọ́ nú iṣẹ́ òkùnkùn tẹ́ ẹ ṣe. Ọlọ́run kún kọ́lẹ̀ fún gbogbo yín. Ká ní káwọn ìránṣẹ́ Ọlọ́run jáde lórí pẹpẹ ń dòní. Oríṣiríṣi àwọn òórùn làkúkú ń gbọ́. Akúkú wí tiwa kọ́lẹ̀ ń jẹ́ gbọ́. Gbogbo pẹpẹ ti gbiná lórí àgbèrè. Ọkọ kò kú kọ́ńbọ́ọ̀dù ìránṣẹ́ Ọlọ́run obìnrin, àṣẹ ẹnu ẹ ò múlẹ̀ mọ́. Ariwo ló kù tó ń pa. Àwọn tó ń tẹ̀lé ẹ wọ́n kàn wà lẹ́yìn ẹni o, wọ́n máa tó kúrò ńbẹ̀. Wàá rí lọ kọ́lẹ̀, wọ́n máa tó dẹ̀yìn lẹ́yìn ẹ torí pé kí ni o ti fi màgòmágó sí i. Wá, a máa rí àwọn ìránṣẹ́ Ọlọ́run kan tán dúró. Látìgbà tí ọkọ ìránṣẹ́ Ọlọ́run obìnrin míì ti kú, ọkùnrin mi ò gorí ẹ̀ mọ́. Ẹ ti fàpè àgbèrè bà pẹpẹ jẹ́. Ẹ wá máa pọ́nkàn yín lé ní gbangba, èyí tẹ́ mọ́ tẹ́ ti ṣe ní kọ̀rọ̀. Ọlọ́run á béèrè lọ́wọ́ yín tẹ́ bá tètè lọ jáwọ́ kẹ́ ẹ gba Jésù lólúwa àtolùgbàlà yín. Mo wí tèmi lónìí o. Mo máa parí ẹ̀ sínú ìwé orin CAC. Orin tí Olúwa fún mi lónìí nìyẹn. Nígbà tí Jésù bá dé láti fèrè fún wa, yálà ọ̀sán tàbí lálẹ́,
ṣó máa bá wa tá à ń fòótọ́ ṣọ́nà kátùpá wa àtùpá wa iṣẹ́ ẹ̀ ti jẹ́ kátùpá yìí ẹ ti dá gbogbo epo bẹ̀ ẹ ti mú epo bẹ̀ ẹ ti fi straw fa gbogbo ẹ̀ sẹ́nu láńtà yín iṣẹ́ ẹ̀ ti fọ́ báyìí ẹ ti fọ́ láńtà mọ́lẹ̀ ẹ sì lọ́lọ́run ràn yín iṣẹ́ mo kúkú sọ tèmi kọ́lẹ̀ ń jẹ ẹ̀gbọ́n òótọ́ ọ̀rọ̀ korò àwọn tó sì fẹ́ gbọ́ òpọ̀ ẹ lọ wá òtítọ́ ẹ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ yé ṣèké mọ́ ẹ ti jẹ́ kí gbogbo pẹpẹ yín ó ti di èèwọ̀ ìránṣẹ́ Ọlọ́run á wá sórí òkè kò ní rí àmì Olúwa níbẹ̀ àwọn orí òkè tán ti fi ìbálòpọ̀ bára wọn jẹ́ nìyẹn o wọ́n ti bà gbogbo orí òkè jẹ́ ẹ ti jẹ́ dòdò ẹ̀ sòdodo mọ́ Ọlọ́run ń bọ̀ láìpẹ́ o so mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ẹ kòrò mo wí tèmi lónìí nítorí ọjọ́ kan àjọ kan ń bọ̀ tí iná máa dilẹ̀ lẹ́yìn asusu jẹ iná máa ṣe kíni iná á dilẹ̀ lẹ́yìn asusu jẹ tó bá jólúwa ló rán ọ lóòótọ́ ẹ̀rù òtítọ́ ò ní bà ọ́ wá gbọ́ ọ tó bá máa sọ òtítọ́ fi ọgbọ́n gbé kalẹ̀ kó o sì fi ọgbọ́n sọ nítorí pé kíni oníṣẹ́ ń bọ̀ o kò ní pẹ́ dé. màmá Bọ́lá rẹ̀ kọrin ó ní ó di láéláé ẹlẹ́ṣẹ̀ ó di láéláé pọ̀gbá àwọn àyànfẹ́ la ó pàdé nílé ológo ẹlẹ́ṣẹ̀ ó di láéláé pọ̀gbá. ìkéde ẹlẹ́ẹ̀kejì rèé gbọ́ kó o sì ṣàtúnṣe nítorí Jésù ń bọ̀ ẹ̀yin olórin tẹ́ ẹ ti ga ẹ sọ òtítọ́ fún àwọn ọmọlẹ́yìn yín ẹ má ti torí pé ẹ ti wà lókè kẹ́ ẹ má sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run á bí yín o ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó wà lókè tẹ́ ń fò lókè táwa sì ń gun ọ̀kadà Ọlọ́run ò kú lọ́dọ̀ gbogbo ìránṣẹ́ Ọlọ́run níyìn ìránṣẹ́ Ọlọ́run làwa náà àmọ́ ẹ sọ òtítọ́ ẹ wàásù ìyìn rere Jésù ń bọ̀ kò ní pẹ́ dé ẹ sọ fún ayé pé bíbọ̀ rẹ̀ máa lágbára ẹ sọ fún àwọn ọmọlẹ́yìn yín pé kán wá òtítọ́ kán má tà lọ́jà kán sọ òtítọ́ kán yé ṣèké kiri mọ́ kán jáwọ́ nínú ìdìtẹ̀ ìyẹn nìkan ló lè mú kí ìpè yẹn kó pé yín ṣùgbọ́n gbogbo preaching of blessing kówó ṣáà máa wọlé ìsọjí ìkówójọ lásán social media kọlà bíi kẹ́ ṣáà máa pe owó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kọ́ ṣáà máa dáwó fún yín Olúwa ní kàn ṣe báyìí Olúwa ní kàn ṣe báyìí ní ìṣẹ́jú lójoojúmọ́ tẹ́ ẹ ṣáà máa wá sí online everyday kán lè mọ̀ pé ẹ̀yin gangan ni òtítọ́ ọ̀rọ̀ korò ìgbàgbọ́ ti tán láyé gbàgbọ́ ti tán ò ṣe kárí mi lóòkù gbàgbọ́ ti tán láyé bàǹtẹ́ lábẹ́ sùtù pásítọ̀ tó ń wàásù fáwọn èèyàn lórí social media olúgbòhùn àfọ̀gbòhùn lẹ́gbẹ̀ẹ́ mọ́tò yín níbi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ àṣẹ sínú ayé àwọn èèyàn olúgbòhùn ló dẹ̀ ń bá yín fàṣẹ sí kìí ṣe Jésù mọ́ ẹ jáwọ́ nínú ìrìn àjò ọ̀tẹ̀ ìrìn àjò èké ẹ rìn lójú ọ̀nà Olúwa ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí ẹ pé nígbà tó wà nítòsí jẹ́ kí ẹni tí ń ṣe aláìṣòótọ́ kó kọ àìṣòótọ́ yẹn kó kọ̀ sílẹ̀ ó ń bọ̀ kò ní pẹ́ dé olórin ẹ̀mí sọ̀rọ̀ ẹ̀mí nínú orin rẹ wàásù ẹ̀mí ìmúra àwọn ọmọ tí ń tẹ̀lé yín jáde ẹ yẹ̀ wò kẹ́ tó jáde. bọ̀dá mi happy Sunday jàre Emmanuel Afọláyan ojú òní tì yín ẹ ti gbọ́n tí mo wí bí Olúwa ti ní kí n ṣe ni mo ṣe o mo jẹ́ iṣẹ́ tó rán mi lónìí Olúwa má jẹ́ ohun mi ẹnikẹ́ni tó bá ní kó ohun mi Olúwa jẹ́ ohun kílẹ̀ tó mọ̀ mo fẹ́ máa jẹ́ṣẹ̀ rẹ káàkiri àgbáyé nínú òtítọ́ mi ò sì fẹ́ padà sẹ́yìn wàá bá mi gbàdúrà yìí fún mi kó o gbà fún mi pé Olúwa má jẹ́ kí màmá sí lójọ rẹ̀ lójú gbà fún mi ó yá gbà tọkàntọkàn tó o bá rò pé o lè lo àfọ̀hún iná máa dà lórí ẹni o gbà fún mi tọkàn Olúwa má jẹ́ kí màmá ẹ̀ jọ rẹ̀ lójú bá wa fún un lọ́gbọ́n àtòye ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó fi máa sọ òtítọ́ yìí láì bẹ̀rù Olúwa yàǹda rẹ̀ ó yẹ ẹ̀sọ́ ẹ dáhùn ẹ gbàdúrà yẹn fún mi dáadáa o Olúwa jẹ́ ń délé àdúrà tí mo fẹ́ kó máa gbà Olúwa mú màmá ẹ sílò délé mo fẹ́ délé o ó ní mo ṣe ń tún ilé mi ṣe láyé báyìí ó jẹ́ túnlé rẹ ṣe láyé
kó lórí ibi dé sí. Wọ́n kọrin lé ló lọ tààrà fún ẹ lọ́jọ́ kan o. Ṣé lé ló lọ lóòótọ́? Kó máa rókì lọ́kàn ẹ o. Ìránṣẹ́ kan náà ló kọrin yẹn. Ní kó máa rókì lọ́kàn rẹ. Jẹ́ ọmọ rókì lọ́kàn rẹ. Mi ò rántí orúkọ rẹ̀ ń bá dárúkọ ẹ̀. Ó dà pé Mary Omiṣadé ní Oǹdó ló kọ. Níjẹ́ kó máa rókì lọ́kàn rẹ. Jẹ́ kó rókì lọ́kàn ẹ. Ṣàtúnṣe o. Ó yẹ ìgbàdúrà fún mi. Olúwa, ọgbọ́n ìmọ̀ye yọ̀ǹda rẹ̀ fún ọmọ kékeré tó sọ̀rọ̀ tán. Olúwa, ẹ̀mí gígùn àti àlàáfíà yọ̀ǹda rẹ̀ fún ọmọbìnrin ọmọ kékeré tó sọ̀rọ̀ tán. Olúwa, ọmọ kékeré rándú tó dé fìlà white tó já wáwọn àlọ́ kan. Olúwa, jẹ́ orílẹ̀-èdè sí. Olúwa, jẹ́ ẹrọ̀rùn wọ̀ mi ò fẹ́ mí sí ẹ. Ẹ̀mí ìjọra ẹni lójú má jò wọnú mi. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni mo fẹ́ lódidi. Lẹ́kùnrẹ́rẹ́ táǹkà Olúwa yọ̀ǹda rẹ̀. Dá ẹ̀mí ìrẹ̀lẹ̀ sínú mi. Àti sòtítọ́ má jò bà mí lẹ́rù. Olúwa yọ̀ǹda òtítọ́ fún mi. Òtítọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Kí Olúwa wa Jésù Kristi kó máa bá gbogbo wa gbé. Ó tún dìgbà kan náà tẹ̀mí àti yín máa ń ra lórí Tangoran yìí. Àlàáfíà fún wa o. God bless you all. Thank you.